لا قربة ترجى ولا وثن ولا قبر له سبب من الأسباب قبر له سبب من الأسباب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. Aki káàbọ̀ sí eré ètò yín, ètò wa Flag Bearers of Sunnah, eléyìí tí ó ti ń dé sí ojú móhùnmáwòrán yín láti for some days. Orúkọ mi ni Kamil Danfulani. As usual, a ti tún wà pẹ̀lú ìkan lára àwọn àfáà wa tí a máa profile wọn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn títí tí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tí ó fi ràn wọ́n dé ibi tí ó ràn wọ́n dé lónìí. Abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kí ó dákun kó mọ́ bá wa gbé wọn ga, kí ó sì bá wa ṣọ́ ẹ̀mí wọn, kó dákun kó dẹ̀ fi àlùbáríkà sí ìmọ̀ tí Ọlọ́run bá tí ó fi mọ̀ wọn. Lónìí a wà pẹ̀lú Sheikh Al-Ustadh Qamaruddin Yunus. Abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kó bá ṣe dáadáa fún wọn. Ahlan wa sahlan. Hayyakumullah ya Sheikh. Barakallahu fikum. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Barakallahu fikum. Ẹ bá kí àwọn ará ilé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Tó bí ẹ ṣe mọ̀ ní orí ètò yìí, a máa béèrè àwọn béèrè kọ̀ọ̀kan lọ́dọ̀ àwọn àfáà wa tí a sì máa rò kan àwọn èsì ní àti ọ̀dọ̀ wọn. Abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kí ó kọ́ wọn máa sọ, kí Ọlọ́run bá kó lé wa jìnnà sí rìyà, kó sì lè ṣetán jìnnà sí àwa náà. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú lọ́nà báyìí Sheikh. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ pẹ̀lú pé orúkọ yẹn, ẹ mọ̀ pé orúkọ lásán lè bí kàn dárúkọ ní ìsìn, ó lè jẹ́ pé tó bẹ́ẹ̀ abẹ́mi ṣe sọ bẹ́ẹ̀ kọ́ lórí tọ́ ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ àti pé bá ibo gan ni wọ́n bí yín sí. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahabihi wa man wala. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba wa. Alhamdulillah. Ọba Allah, ọba tí ó dá wa ṣe wá ní Muslim, ṣe wá ní olùgbàgbọ́ òdodo, ó fi wá sínú Ahlus Sunnati wal Jama'ah. Abi Allah nínú àánú rẹ̀ kí Ọlọ́run bá Allah kó mọ́sá gba ìjọsìn wa. Ọlọ́run bá Allah kí kó má dáṣẹ́ wa padà. Kó ṣe a'maluna a'malan maqbulan. Kó mọ́sá gba iṣẹ́ tẹ́ni kọ̀ọ̀kan wa tí a ń ṣe. Orúkọ ti tèmi, ó náà ni Qamaruddin Yunus Akorede. Ọlọ́run kádàrá pé wọ́n bí mi sí ìlú kan tí wọ́n ń pè ní Kankan. Kankan ní wájú Àfọ̀n Asa local government ní Kwara State, Ìlọrin náà la máa sábà pé gbogbo eré abẹ̀yẹ náà. Bọ̀tẹ̀ iná àwọn ìrìn àjò táwọn bàbá wa ṣe láti ìlú Ìlọrin lọ sí agbègbè yẹn, ìlú ẹni wọ́n pè ní Kankan, ibẹ̀ ni wọ́n bí mi sí. Kankan. Alhamdulillah ní Asa local government Kwara State, Nigeria. Alhamdulillah rabbil alamin. Tó adúpẹ́ fún Ọlọ́run ọba. Tó ẹ ti jẹ́ ká mọ orúkọ yín. Assalamu alaikum. Àti mọ ibi tí wọ́n bí yín sí. Ẹ jẹ́ kí a tún wò báyìí pé báwo gan lẹ ṣe dàgbà, torí ibi tán ẹlòmíì ò gbà inú bí àánú Ìlọrin náà bí àwọn àfáà wa sí ni, torí aṣáwọn pé tó alhamdulillah pé tó Ìlọrin àbí tó. Ẹ jẹ́ ká wò pé tó ibo gan lẹ dàgbà sí àti pé báwo lẹ ṣe kékeré yín. Alhamdulillah rabbil alamin wa billahi tawfiq. Gẹ́gẹ́ bí àwọn àkọlé àti ọ̀rọ̀ tí a gbọ́ lọ́dọ̀ àwọn dáàdì wa, wọ́n náà ni pé a bí wa sí ìlú tí wọ́n pè ní Kankan. Kankan yẹn ó wà níwájú Àfọ̀n, lẹ́yìn gbàtà wa kò ní Gama. Àti Ìlọrin gangan ní àwọn jádù àwọn bàbá ń gbé, bí wọ́n kàn lọ lè dáko ní Kankan yẹn. Ìbẹ̀rẹ̀ Ọlọ́run kádàrá kan wà ibẹ̀ ni wọ́n bí àwọn bàbá wa sí. Ìbẹ̀rẹ̀ Ọlọ́run kádàrá kan bí mi náà sí. Alhamdulillah lẹ́yìn gbà yẹn àwa àti dádì àkó sí Alápàtà nínú àwọn àdúgbò kan nílọ Alápàtà lẹ́gbọ̀n Sàmì Òkè. Ìbẹ̀rẹ̀ àwọn ń gbé. Alhamdulillah láti bẹ̀ Ọlọ́run kádàrá wà àwọn dádì wa, Ọlọ́run ní kí wọ́n kọ́lé sí Kúntù ẹlẹ́gbẹ̀ẹ́ Adéta. Kúntù yẹn ni dádì tẹ̀bí gangan wọ́n kọ́lé sí. Alhamdulillah. Àmọ́ àwọn bàbá ni wọ́n tẹ̀dó sí Kankan. Àwọn ni wọ́n tẹ̀dó sí bẹ́ẹ̀. Kọ́dà táwa fẹ́ sọdún léyà, àwọn máa ń lọ láti Ìlọrin lọ lè sọdún ní Kankan láti padà wá sí Ìlọrin padà. Alhamdulillah
bàbá wa Yunus àwọn kọ́lé sí Kuntu ibẹ̀ ni àti ṣe kékeré alhamdulillahi rabbil alamin àkọ́kọ́ ilé kéwú tí àkọ́kọ́ lọ ní kékeré yẹn ó ní wọ́n pè ní madrasatu nurul islam madrasatu nurul islam ilé kéwú tí wọ́n kọ́ wa ní àwọn huruf àti àwọn bá ṣe pé kẹlímà àti bá ṣe sọ̀rọ̀ papọ̀ aka Qur'an pé gẹ́gẹ́ bí pé èèyàn ma Qur'an ká ní level tí wà ń gbà yẹn ológèrè ní level tí alhamdulillah tí ó yé wà ń gbà yẹn alhamdulillah wọ́n dẹ̀ ṣe gbìyànjú lérí wa kọlọmba ní fún gbogbo àwọn alfa tí wọ́n kọ́ wa ní usulul khatima kọlọmba fún wọn ní àtibọ̀tán dáadáa alhamdulillah bá sí bẹ̀rẹ̀ elékéwò ibtidaiya náà nìyẹn àǹkà Qur'an asin ká wọn túmọ̀ díẹ̀díẹ̀ náà lẹ́yìn bàtà parí Qur'an àwọn túmọ̀ àwọn bíi àwọn ọ̀rọ̀ fíkíwò àtàwọn lóga díẹ̀díẹ̀ alhamdulillah asákòsí ṣàhádà bíi ibtidaiya alhamdulillah láti bẹ̀ lọ lọ́lọ́n kádàrà pé àtúnwá tẹ̀síwájú ní Darul Ulum ká tó lọ wájú àti dárúkọ bàbá àti dárúkọ bàbá ǹjẹ́ ṣé àwọn ni wọ́n tọ́ka yín sí pé kẹ́ ẹ máa lọ àwọn ilé kéwì ni àbí àjogúnbá ni àbẹ́yìngàn ló wù. gẹ́gẹ́ bí ìfẹ́ ẹ̀sìn tí àwọn bàbá wa ní torí ìmáàmù ni wọ́n ní bàbá wa ní ìlú nìkankan wọ́n sì tún wọ́n jẹ́ èèyàn tó ń gbìyànjú sí inú àti wọ́n sì tafsiru Qur'ani káàkiri àwọn abúlé kọ wọ́n ti jó yá àwọn bàbá wa pé kéwú làkọ́kọ́ nínú gbogbo tí n fẹ́ ṣe alhamdulillah rabbil alamin wọ́n tọ́ wa sọ́nà Ọlọ́run sì ní kó wà wá náà láti ṣe alhamdulillah. tó ẹ ti ń ṣàlàyé bọ̀ díẹ̀díẹ̀ àti gbé láti pé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ pé àti ka Qur'an díẹ̀díẹ̀ ibo lẹ tún wá gbé dé torí mo believe pé ibẹ̀ náà kọ́ ló pin sí. bẹ́ẹ̀ bí Ọlọ́run kádàrá tí a mọ̀ Qur'an ká ní kíkà àti túmọ̀ náà nígbà tó lọ́wọ́ ní ká mọ̀ Qur'an ká ní kíkà èyí tó jẹ́ pé wọ́n máa ń túmọ̀ rẹ̀ náà díẹ̀díẹ̀ fún wa tó alhamdulillah marhala ibtidaiya ní Kuntu bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ti ní ká ṣe nílé kéwò madrasatu nurul islam tó madrasa yẹn ibẹ̀ ni a ti ṣe ibtidaiya a sì ka Qur'an ní kíkà àtàwọn túmọ̀ díẹ̀díẹ̀ lẹ́yìn náà ni wọ́n wá sọ fún wa pé bàbá àti àfá àti àwọn bẹ lọ́dọ̀ wọn pé ká tẹ̀síwájú fún al-Idadiyya wọ́n fi wá kó wa lọ Darul Ulum ní Ìlọrin Ìsàlẹ̀ Kòtò náà Darul Ulum ní Ìsàlẹ̀ Kòtò ibẹ̀ ni a ti ṣe al-Idadiyya alhamdulillah nígbà tá a parí níbẹ̀ lẹ́yìn ọdún bíi mẹ́rin ni lásìwá wá sí markaz ta'lim al-arabi al-islami Agege markaz al-ma'ruf markaz Agege ni Ọlọ́run kára àti ṣe thanawiyya lọ́dún mẹ́rin níbẹ̀ ọdún mẹ́ta ni ló yẹ ká lò bó tí wọ́n ṣe àádáwà fún ọdún kan ìpè ká tún thalitha at-tawjihiyya ká tún ká ọdún mẹ́rin tá a lò ní markaz ní Agege. tó alhamdulillah adúpẹ́ fún Ọlọ́run ọba wa tí ó ṣe àwọn ìrìn àjò yìí ní ìrọ̀rùn torí pé àwọn ẹlòmíì wọ́n ń rìn díẹ̀díẹ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kò kádàrá pẹ̀tọ̀ kí wọ́n máa kán lè lọ sí àwọn ìpele tí Ọlọ́run ọba ṣe nírọ̀rùn fún yín abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kí ó fi àlùbáríkà sí. a ti sọ bẹ́ẹ̀ ṣe kẹ́kọ̀ọ́ ní Nàìjíríà ǹjẹ́ ní àǹfààní láti lọ lè kéwú ní ilẹ̀ Lárúbáwá ni kódà ó lè jẹ́ ilẹ̀ Áfíríkà ń bí náà tó yẹ pé àwọn ẹlòmíì wà tọ́lọ́run bá ṣe rọrùn fún wọn pé wọ́n lọ ilẹ̀ Lárúbáwá àmọ́ ń lọ ilẹ̀ àwọn Lárúbáwá tó jẹ́ pé tó Lárúbáwá náà ń sọ ní ilẹ̀ Áfíríkà ẹlòmíì ò tiẹ̀ lọ ilẹ̀ Lárúbáwá lè lọ bí Niger ní Burkina Faso ní Gambia ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alhamdulillahi rabbil alamin ìgbà tí a wà ní sanatu thalitha at-tawjihiyya ay athanawiyya ní markaz Agege سدد الله المركز ووفقه ويسر أموره في الدنيا والآخرة وتواني ọdún kẹta ni Ọlọ́run kádàrá ni wọ́n gbé ẹnìkan wá láti Saudiya kan wá darí maktab kan tá ń pè ní Wami
ní ọgbà an-nadwatul alamiyya lishabab al-islami àwọn wà ní thalitha at-tawjihiyya nígbà yẹn ọkọ̀ ọdún kan tí a parí ẹni tí wọ́n gbé wá yẹn náà ni Dr. Abdulmumin Amalaja sadada Allah wa faqa wa yassara amra fi dunya wal akhirah àwọn náà jẹ́ markaz aslan àwọn wa ẹ̀dì maktabun nadwa ní ọgbà tábíà tó jẹ́ pé wọ́n fi ń ọjẹ́ branch fún maktabun nadwa ní Riyadh ní Saudi Arabia àwọn náà àwọn alfa tí mo gbọ́dọ̀ wọn الشيخ يونس غفر الله لأموات المسلمين في كل مكان àwọn wọ́n lè ṣe khutba ní wami ní níjọ́ Jímọ̀ àwọn mú mi lọ́wọ́ gẹ́gẹ́ bí bá ṣe máa ṣe ń gbà àwọn máa kan Lárúbáwá èmi àwọn máa tú ní Yorùbá gbà mo sì débẹ̀ ìjọ náà mo pèrún tán alhamdulillah mo tú túbà Jímọ̀ gbà wá parí ní tọ́yọ́ ẹ̀dì maktabu yẹn tó ń jẹ́ Dr. Abdulmumin Amalaja sadada Allah wa faqa àwọn náà wá dá mi dúró wípé kí n máa ṣiṣẹ́ èmi tí ń ṣiṣẹ́ ní maktabu yẹn kí n tó parí thanawiya alhamdulillah mo ṣe wá parí thanawiya mo à ń kọ́ntínú iṣẹ́ lọ ń bẹ̀ wọ́n ti gbà mí náà tẹ́lẹ̀ tí mi ń ṣiṣẹ́ wọ́n ṣe wá tún gbà mí rasmiyan officially alhamdulillah ṣe tàfíṣẹ́ Qur'an nípa àwọn madrasa àwọn tí wọ́n dálẹ̀ àti ń ṣètò Jímọ̀ inú Ramadan àwọn ṣètò tarawih tó alhamdulillah àwọn ṣe tí a ń ṣe ní Nadwa ní kó tó di pé Ọlọ́run kádàrá pé wọ́n bá mi kọ risala lọ sí Saudi Arabia ní an-Nadwatul Alamiyya tó wà ní Riyadh alhamdulillah rabbil alamin wa qubiltu ní ọdún náà wọ́n gbà mí alhamdulillah rabbil alamin ìtòrí àwọn Nadwatul Alamiyya yẹn àwọn kọ lẹ́tà sí Jami'atul Imam Muhammad Rasul Islamiyya alhamdulillah wọ́n dẹ̀ gbà mí lẹ́yìn ibi oṣù mẹ́ta ní scholarship dé láti gbà náà lọ́lọ́run kádàrá pé mo tẹ̀síwájú. so kó tó di pé a dé ilẹ̀ Saudi Arabia tí Ọlọ́run bá kádàrá pé ẹ lọ ẹ jẹ́ ká wò báyìí ní Nàìjíríà tá a wà yìí àwọn àfáà wo ló nípa lórí ìrìn àjò yín tí Ọlọ́run bá lò ní sábàbí dáadáa fún yín táfi débi tá a dé lónìí. ẹyin tó ṣẹlẹ̀ ni pé nígbà tí a ti wọlé kí ó àkọ́kọ́ ilé kéwú tí àkọ́kọ́ wọ̀ tí wọ́n kọ́ wa ní Qur'an wọ́n sì ń kọ́ wa ní tasawuf bá a ṣe ń kéwú nípa pé a fẹ́ fi gbẹ́sìn yé là ń ṣe tasawuf lẹ́nu mi pé a fẹ́ fi súnmọ́ Ọlọ́run ọba bàbá wa Alhaji Abdulrahim ibn Abdulrahman àwọn ni wọ́n kọ́ wa ní kéwú nípa pé bóòlá sí ma al-Qur'an ká saddalallahu khutah wa wafaqahu wa yassara amrahu fi dunya wal akhirah àwọn náà lọ́fẹ̀ẹ́ jáfà tí ta kí ó lọ́dọ̀ wọ́n nígbàtà dé Darul Ulum àwọn afá pọ̀ ní Darul Ulum rẹpẹtẹ tá lè máa dárúkọ ọlọ́kọ̀ọ̀kan àwọn afá sì pọ̀ ní markasi náà tí wọ́n kọ́ wa tá lè máa dárúkọ ọlọ́kọ̀ọ̀kan àtẹni tí mo gbọ́dọ̀ wọn gangan ni Sheikh Yunus asala ta'ala yaghfir li amwat al-muslimin àwọn ni wọ́n mú mi lọ Nadwa ọ̀dọ̀ wọn ni mo gbé fọdún mẹ́rin ní White House ilé baba Sheikh Adam Abdullahi Al-Alori ghafara Allahu lahu wa li amwat al-muslimin. tó ẹ ti nínú ọ̀rọ̀ tẹ́ sọ ní pé bá ṣe ń kọ́ yín ní kéwú pé tó wọ́n ṣe fi Quran sí lẹ́nu wọn náà ń kọ́ tasawuf ní ọ̀nà kejì ẹ jẹ́ ká wò kí ni àwọn nǹkan tó jẹ́ pé ìgbà tó ń kọ́ yín yẹn tó jẹ́ pé ó lágbára tó jẹ́ pé ó ṣe pàtàkì kí wọ́n tọ́ka àwọn yẹn síbẹ̀ pé nǹkan yìí ó kù díẹ̀ káàtó ẹ tètè sá fún wọn. ẹ ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe rẹ́sìn àwọn bàbá ti tèmi mathalan àwọn ń bẹnu Sufi ẹgbẹ́ àwọn fà wá lé àwọn afá lọ́wọ́ àwọn afọ́ Sufi náà ni wọ́n fà wá lé lọ́wọ́ gẹ́gẹ́ bí ìyẹn tó hàn sáwọn tí wọ́n rí pé ojú ọ̀nà ẹ̀sìn lélẹ̀ wọ́n bẹ̀ẹ̀bẹ̀ tí ọba súnà mú ẹ̀sìn bẹ̀ẹ̀bẹ̀ tí kò bá súnà mú àbọ̀tà ọ̀dá kan mọ̀ gbọ́ gbogbo ẹ̀là wọn ṣe kíni ẹ̀là wọn ṣe papọ̀ láníyàn pé bá a ṣe bá wọn tí wọ́n ń ṣe tọ́ tá a sì rò pé bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀rí òdìgbà tá a wá tẹ̀síwájú la rí pé ń bẹ inú ẹ̀tọ́ bá súnà mú ẹ̀sìn bẹ̀ẹ̀bẹ̀ tí ọba súnà mú torí kájísàárì ń sìn àwọn ni wọ́n kọ́ wa àti padà rí pé tasaharu wọnú àdísì wáyé nàfẹ́ sahuri baraka ẹ̀yìn gbọ́dọ̀ sọ pé kò sí súnà bẹ̀rẹ̀ rárá súnà wà bẹ̀
níbẹ̀ nínú ẹ̀ tó jẹ́ àwọn èyí tí kò bá súnà mu bí àwọn ṣìrìkìyà àti istighatha ọmọ lọ́bi sáré kama lọ́bi kọ́bùrù sáré ọmọ lẹ́fọ́tò àwọn ṣé wọ́n lé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmí ìbẹ̀ tí kò bá súnà mu tó jẹ́ pé a sì ń gbìyànjú láti pe àwọn bàbá yẹn sí àkíyèsí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn wọlé tán gbogbo àwọn afáàtọ́ kọ́ mi ọ̀pọ̀lọpọ̀ wọn mọ́ wọlé tán tí mo lọ lè bá wọn pé nígbà tẹ́ ń kọ́ wa ẹ fẹ́ kí ká wà lè Jánnà àníyàn dáadáa rẹ̀ sì fi ń kọ́ wa òtà àwọn náà oye nígbà tí ó dúró dáadé tó sọ fún wa Nabi Suleiman òtítù wọ́n ti fún mi ní màmí tó jẹ́ pé yàtọ̀ sí èyí tí tẹ́ mọ̀ àdèmọ́ ayé àtàdé sì wà sàlàyé ń bẹ́ẹ̀ níbẹ̀ tán jùlẹ̀ ń bẹ́ẹ̀ níbẹ̀ tí mo filẹ̀ àmọ́ tá ń bẹ lọ́wọ́ bá ní àwọn tẹ́ ń bẹ láyé nù wọn kọ́ lọ́ mọ́sá yí kan láti bọ̀ tán dáadáa. tó barakallahu fikum ya shaykhana abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala bí ẹ ṣe ṣe ládùá lọ́wọ́ bá kó dákun kí ó gbà ní ọwọ́ wa bí ẹ ṣe sọ àti pé díẹ̀díẹ̀ ẹ wọnú tasawufu ó di pé ẹ bẹ̀rẹ̀ sí ní rí nǹkan míì ló di pé ìmọ̀lẹ̀ súnà ń dé ara àwọn ìpèníjà ò lẹ kọ́kọ́ dájú kọ especially ó lè jẹ́ lára àwọn ọ̀rẹ́ ni o ẹlòmíràn kọ́ pé kí ni àfáà tó ń gbélé nísìn ẹlòmíì lọ́dọ̀ ẹbí ni kọ́dọ̀ ẹlòmíì ìyá bàbá ni àti rí cases ẹlòmíì jẹ́ pé gbogbo orungbọ̀n yóò sùn báyìí wọ́n kàn rẹ gbogbo ẹ̀ náà ni ẹlòmíì òde gbogbo aṣọ wọn jò náà àti rí cases tó pọ̀ bó o lẹ kí ni àwọn experience tẹ̀yìn. kó tó di pé wọn kó Nàìjíríà kò sí ìpèníjà kankan yàtọ̀ sí pé à ń ṣe ń darí Allahu Akbar à sì ń ṣe ń tó yẹ wa à sì ń tá a mọ̀ òdìgbà tí tọ́lọ̀n kádàrà tí wọ́n gbà mí sí Jami'atul Imam Muhammad bin Saud al-Islamiyya àkọ́kọ́ sí bí Ma'had Ta'lim Lughat al-Arabiyya gẹ́gẹ́ ní Natiqin àkọ́sí ọdún méjì ní Ma'had yẹn ní Ma'had yẹn ní ìmọ̀lẹ̀ súnà ti bẹ̀rẹ̀ sí tàn nígbà òde pé wọ́n ti kọ́ wa ní kí wọ́n ní kíní báyìí bó ṣe rí inú ẹ̀sìn ní Ọlọ́run sọ báyìí Ànábì sọ báyìí ìta àwọn sàábé sọ ní ridwanullahi ta'ala alaihim tọ́ ọ̀sọ́rọ̀ mọ́ tó bá dáa kéèyàn ó dì mú tí ó bá sì dáa kéèyàn ó ṣe kíní kéèyàn jù sílẹ̀ ibi tí bẹ̀rẹ̀ àgbọ́yé ti dé ní ẹ̀ ó jẹ́ pé nípa ọ̀rọ̀ súnà àyàtà anádọ́ àlàmì àtàlà wà nígbà táwọn yìí náà àkàkàn ń fẹ́ apá kan ṣe ti ọ́fíìsì à ń bá tasawufu lọ oyè àwọn ṣe gbogbo tó yẹ ká máa ṣe nínú tasawufu wọ́n pé àgbọ́yé nígbà tá a dọ̀hún lágbọ́yé lóde nípa pé eléyìí ni shirk eléyìí ni tawhid eléyìí ni sunna eléyìí ni bid'ah. tó alhamdulillah gbàtẹ́ jẹ́ kó yé wa pé alhamdulillah pé kò rílì sí ìpèníjà púpọ̀ kó tó di pé ẹ lọ sí ilẹ̀ Lárúbáwá. ìlú ìkànnì gbogbo àjọ ń sìn mọ̀lúdì ni àjọṣe kòbóra ni àjọṣe alálà ni àjọṣe tẹ́rìbíyà ni. ẹ gbọ́wọ́ fúnra ẹ gbọ́wọ́ báyìí. mo gbọ́wọ́ wàsífà mo gbọ́wọ́ tẹ́rìbíyà mo gbọ́wọ́ tẹ́ríkíyà. nínú ọdún méjìdínlógún lọ́lọ́ ní kí n lọ bẹ́ẹ̀ kí n tó já jùlẹ̀. 14 years. méjìdínlógún. mélòó ni méjìdínlógún? 18 ok. bẹ́ẹ̀ ni. Allahu Akbar. ọdún méjìdínlógún ni abàlágà sínú Sufi ni nígbà wa dọ̀hún làwa ẹnìkan bẹ̀rẹ̀ fẹ́ dárúkọ rẹ̀ àjọ pàdé lọ́hùn ọmọ àfàgbà kan ni àwọn ní kájọ máa tún ṣe nígbà tá a dọ̀hún wọ́n wá ní èmi ò ní bá yín ṣe léyìí mọ́ nítorí pé ní tí wọ́n ń kọ́ wa yìí ó ti yàtọ̀ sí ní tá à ń gbé bọ̀ ó kílẹ̀ àbí ọ̀sán ni o wọ́n ní wala tad'u ma'a Allahi ahada wọ́n ní ká máa pè nǹkan mí lẹ́yìn Ọlọ́run àwọn sì mọ ní yá sí òkà tó kó Nàìjíríà ṣé ìtọ́lọ́nsọ lọ́kọ̀ọ́rẹ́ ti nàbí táwọn afáwà kọ́ wa ń lé wọ́n á pa àwọn ẹ̀pẹ́ ẹja já kínní ìjùlẹ̀ pọ̀tẹ́ Ọlọ́run kára káwọn orí ìjájúlẹ̀ látà tí wọ́n fi darí dé wọ́n bẹ lọ́wọ́n bá pẹ̀lú agbára rẹ̀ wọ́n sàjì wọn jájúlẹ̀ kan tó lẹ́lẹ́ bọ́lọ̀ torí pé òdodo ọyẹ ọ̀kan náà ni Kùránì sì lọ́rọ̀ òdodo lẹ́yìn Kùránì wo tó kù irọ́ ni Ọlọ́run ni ó júwe ọ̀nà fún wa ó sì rán Ànábì sí wa ó sì mú tẹ́lá ilẹ̀ tá a máa kà èyí tó wọn kátìrà kí ni wọn gbàgbó lọ ọ̀hún ni ìmọ̀lẹ̀ súnà ti dé kò sí challenge kankan Nàìjíríà tayọ pé àjọ ń rọ́ọ̀fù ẹ̀ Ọlọ́run bá aláà wọ́n sá fi àsìkò ń gé àwọn àgbà pé àwọn àdùsùn náà dé wa lọ́ngbà yẹn ni wọ́n ní ká máa ṣe sàátìlì fàátì ìjára àti kàmáàlì kẹ́ máa ṣe mọ̀lúdì máa àwọn ni wọ́n ṣe mọ̀lúdì máa ń gán kí ni ká máa wá ṣe ó ti gbogbo àwọn nǹkan yẹn gbà yẹn kò yé kò nígbà tá a tójú bọ̀ mọ̀ láwa rí i pé ọ̀yẹ̀ súnà òun lọ́kọ̀ rẹ̀ ti. tó a ti dárúkọ Saudi Arabia specifically ǹjẹ́ ó tún ní àwọn ìlú mi náà tẹ́ tún lọ nípa pé àwọn wá mà pé kọ́lọ́run bá kó ṣe ń rọrùn fún wa. mi ò lọ sílùú mi lẹ́yìn Riyadh
ní Saudi Arabia Jami'atul Imam Muhammad bin Saud al-Islamiyya ibẹ̀ ni mo lọ ṣe ibtidaiya àṣẹ àyàsọdún méjì ní máàdì tó wà ń bẹ̀ lẹ́yìn náà diploma ọdún kan wọ́n ti ṣe degree fún ọdún mẹ́rin ọ̀rẹ́ mọ́sùlùmí mẹ́fà lẹ́yìn ìgbà tí mo jáde wọ́n fi wá padà wá sí ilé kòlíyà tó sólì dín òní mo ti parí kòlíyà ti faculty tí wọ́n ti yanjú ọ̀rọ̀ àwọn ìpìlẹ̀ ẹ̀sìn takasusu ní akida area of specialization ó ní kí n la fẹ́ di sọ́kàn wa nípa Ọlọ́run kátólọ́ lè bọ́lọ̀ wọ́n pè ní tawhid akida al-iman ìtọ́lọ̀ ní kẹ́mi ọkà nìyẹn ń lọ sí ìlú mi wọ́n kàn visit Cairo a sì lọ azari kan wo àwọn tó wà ń bẹ káwọn náà sáà mọ̀ pé wọ́n sáfẹ́ ọ̀dà kéèyàn dá azari káwọn tí wọ́n ń pè bẹ́ẹ̀ àmọ́ ìkéwọ́n bẹ́ẹ̀ ń kẹ́kọ̀ọ́ mẹ́. tó Ọlọ́run fa àlùbáríkà tó pọ̀ sí ní àwọn ìlú ní ilẹ̀ Lárúbáwá tí ó jẹ́ Saudi Arabia because ilẹ̀ Lárúbáwá ní oríṣiríṣi ǹjẹ́ ó ní àwọn nǹkan ìpèníjà tó jẹ́ pé ẹ kọ́kọ́ dájú kọ nígbà tẹ́ dé Saudi Arabia ẹlòmíì lápèjúwe ó lè jẹ oúnjẹ ni ẹlòmíì fẹ́ràn àmàlà púpọ̀ ó sọ pé àmàlà yìí èmi ò mọ bí màá ṣe ẹlòmíì ó lè jẹ́ pé atmosphere ìlú ìṣèwà ó bí ó tó gbóná torí pé ó jẹ́ desert àbáwọn kankan tí ó máa jẹ́ ìpèníjà fún ẹ ǹjẹ́ ó ní àwọn kankan tó jẹ́ pé ẹ dájú kọ nígbà náà. bẹ́ẹ̀ ìpèníjà tí ó lágbára òun náà ni wẹ́dà wọn tí oòrùn bá dé yóò kọjá agbára àti tèmi tí oòrùn bá sì dé ìmọ̀ ń kọjá agbára pẹ̀tẹ̀ pẹ̀lú faradà pé níta wáwá iṣẹ́ aṣágbọ́dọ̀ mú padà agbọ́dọ̀ mú lọlé ọjọ́ ká ṣe faradà débi pé nígbà mí gan ẹ̀mí yẹn ọkọ̀ bí kéèyàn máa padà sílé àwọn tá a bá padà sílé kí n la fẹ́ sọ fún àwọn tó wà nílé àti faradà lásìkò òtútù àti faradà lásìkò alhamdulillah àti gbogbo àwọn tájọ lọ́nà kọ́lọ́mọ́sá ìgbà lẹ́sìn pọ̀. ṣé gbígbóná nìkan ni àbí tútù náà bákan náà ni. bákan náà tí ìkọ̀kan bá dé ìmọ̀ kọjá agbára gbọ́dọ̀ ìwà kọjá níwájú lé búrẹ́dì tí oru yóò fẹ́ sí yàn báyìí bí ó sì máa rí láàrin tẹ̀ máa rìn láàrin ìlú nìyẹn wọ́n dìgbà tẹ́ wá wọnú yé sèrè mọ́sálásí àbẹ́ wọnú ká bẹ́ẹ̀ ló tutù ẹ̀ẹ́dì mọ́ra báyìí ni bẹ́ẹ̀ ni kásùbà tó ọbẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá fi sínú mizan al-hasanati jami'in náà. tó a ti wò nínú àwọn ìpèníjà òun náà ni kí ẹ̀mí yẹn máa fà sí bàbá yẹn àti ìyá yẹn. Allahu Akbar. mi fẹ́ràn bàbá mi àti ìyá tèmi púpọ̀ alhamdulilayi rabbil alamin. ṣé wọ́n ṣe ń bẹ. àwọn méjèèjì sí wa. Allahu Akbar. Allahu Akbar. ẹ̀mí máa ń fà sí wọn pé ọ̀fẹ́ lẹ lè rí bàbá àti ìyá. lẹ́yìn náà ìlú Nàìjíríà èso ibi tí ó lè tẹ̀yàn lọ́rùn tó ìlú yẹn. Allahu Akbar. nípa pé. wọ́n ní àjò lè dàbí ilé. alhamdulilayi àti màbú gbogbo ẹ̀ náà àsìkò tí ọlá àlà ni alhamdulilayi nígbà tá a ti parí tó a padà wá sílẹ̀. alhamdulilayi ẹ jẹ́ kí a tún wò ní ọ̀nà báyìí torí ìgbà míì wà tó jẹ́ pé ẹ ti sọ fún wa àwọn ìpèníjà kọ̀ọ̀kan tí ẹ encounter nílùú àmọ́ ní ìgbà téèyàn ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ bóyá èèyàn ń kẹ́kọ̀ọ́ ó mọ ìgbà míì wà tó jẹ́ pé ẹlòmíì àwọn ìpèníjà míì wà tó jẹ́ pé yóò máa ṣe sábàbí tó jẹ́ pé ẹ̀kọ́ tó ń kọ́ yẹn gan yóò fẹ́ lè affect ẹ̀ ń gbà mí bọ̀ fún ẹlòmíì bó ṣe ń kọ́ yẹn ó lè jẹ́ pé àwọn nǹkan míì náà ni ó tún máa ṣe sábàbí tó jẹ́ pé yóò máa fi dààmú ẹ̀kọ́ yẹn jẹ́ ní ọ̀nà kan àbọ̀nà kejì ẹ rírù nǹkan bẹ́ẹ̀. ẹ sọ ma pé èèyàn ilé wa nílé ayé kọ́ mọ̀ ní ìbùtẹ́lá Allahu Akbar. èèyàn ilé wa nílé ayé kọ́ lọ́ máa dà wọ́ nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ alhamdulillah ní tí wọ́n ń kọ́ wa ń yé wa tó wọ́n sì ń bẹ̀rẹ̀ ọ̀kọ́ lọ́n di àárí lò ní challenge pẹ̀lú yẹn alhamdulillah rabbil alamin but ní àwọn àsìkò kan ọlọ́run kádàrá pé mo ní àìlera kan lẹ́yìn tí ọ́fà tí mo wálé láti lo semester kan lé yàtọ̀ sí ọlọ́dẹ tán fún wa nítorí ní pé ń lọ bí 6 months tí mo lò Nàìjíríà gbà yìí alhamdulillah ọlọ́run dẹ̀ dá mi padà sí eré ẹ̀kọ́ mi padà àwọn kò tí ṣàfà ní Allah ọlọ́run bá aláàsì fún mi ní àlàáfíà ní orí ẹ̀ ẹ̀yẹn nọ́mà gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa náà tá a wà lọ́hùn àwọn pàdé ní àwọn hospitals lágbàjọ́ ọmọ ẹni tí ó mọ̀ pé eyín ní dùn ẹni tí ó sọ pé inú ní dùn ọ̀rẹ́ wa kan mọ́ Pakistan níjọ́ kan ó ní kọ́mọ dín ó ní hona jahannam ní jahannam bàbá wọn sọ̀rọ̀ gbọ́dọ̀ ọ̀nà níjọ́ wọn náà oníwọ̀n sì wáyé ó ní irun ń gbóná ni torí ilẹ̀ yóò bá wọn Allahu Akbar. Ọlọ́run sì fẹ́
kẹ́kọ̀ọ́ ìtàn òní wá ń ru mo ní má wàá pé inú rẹ̀ níjà náà mọ̀ wọ́n ti ṣe arákùnrin náà àmọ́ wà láyé kọ́lọ́mù bá ṣẹlẹ̀ kọ́ àlàáfíà rẹ̀ tó wá ti kó kọ́lọ́mù bá kẹ́ nídìí bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ yẹn ṣe jáde kó Nàìjíríà tí ò ní ní àwọn challenges tó máa face ọ̀yà physically ẹ̀ ti àbí spiritually àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ Ọlọ́run ní kíkan dàrú máa lọ. alhamdulillah bá a ṣe wá sọ àwọn ìpèníjà àwọn nǹkan wo lẹ́rí tó jẹ́ nǹkan ìdùnnú pé Ọlọ́run ọba mo dúpẹ́ tó yẹ pé ẹ tún mọ tẹ bá tún rántí ní ìṣẹ́ tún mọ pé alhamdulillah tọ́lọ́run tó ṣe ibi ìnirọ̀rùn fún mi. alákọ̀ọ́kọ́ nínú ìdùnnú tí ẹ máa dúpẹ́ rẹ̀ títí tẹ́mi fi bọ́ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ó náà ní tahqiqu tawhid. Allahu akbar. Ọlọ́run ọba aláàfin tawhid ó yé mi dáadáa walillahi al-fadlu wal minna. alhamdulillah. maana la ilaha illallah ìtumọ̀ la ilaha illallah òun náà sì ni òpó àárín gbogbo tó di gbogbo Islam mú ẹ̀tọ́ alhamdulillah ọ̀yẹ́ Ọlọ́run bá aláà tún ní kí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀yẹ́ gbogbo ẹni tí wọ́n kọ́ kó yé gbogbo ẹni tó sì yé kó lò àwọn kan bẹ̀rẹ̀ wọ́n sọ fún wa pé àfà kára yóò ó lè gba ìmùtíyàsì ní class ó lè jẹ́ àwọn ní àwọn mutafawwikun ní class ní àwọn tó wà níwájú tó ṣe dáadáa àwọn tí wọ́n máa sọ ni pé táwọn bá ti ń lọ Nàìjíríà gbogbo tí wọ́n ti kọ́ àwọn kò sí Jeddah ni o. Allahu akbar. àwọn mìíràn ní airport ju Riyadh làwọn kò sí o táwọn bá darí dé táwọn bàbá yẹn làwọn lọ lè ṣe. èyí àwọn bàbá tí wọ́n ń pè yàn sí ojú ọ̀nà tí ọ̀dà tí wọ́n wà nílé àwọn bàbá mi wà nílé táwọn ń ṣe dáadáa àbí. bẹ́ẹ̀ni. àwọn táwọn sọ ni pé àwọn fẹ́ padà sọ́dọ̀ àwọn bàbá tí wọ́n ń ṣe ẹ̀sìn báṣubàṣu. wọ́n ti mọ̀ fi ṣe fáàrí ni pé àwọn ti jẹun wọn tán àwọn sì ti gbàtsẹ́ra wọn àwọn sì ti ráǹfààní táwọn fẹ́ rí níbi àwọn lọ́dún. Allah akbar. tó láyé tẹ̀yìn ni mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. nínú àwọn àǹfààní òun náà ni adáwòl hajj wal umrah majana Ọlọ́run fún mi láǹfààní láti ṣe hajj àti umrah. gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nígbà náà. gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí òun ló ń kà eléyìí orí ńlá ni rahman látọ̀dọ̀ Ọlọ́run ọba ni. lẹ́yìn náà sahabna al-ulama Ọlọ́run ní ká dòkúta àwọn àlùfáà a sì ṣàǹfààní lára àwọn tó pọ̀ wọ́n kọ́ wa ní ìmọ̀ wọ́n tó kọ́ wa ní tẹríba. alhamdulillah. allamuna al-ilma wal adaba ló sì jẹ́ pé méjèèjì yẹ ọkàn gbọ́dọ̀ bọ́ fún yàn tọkàn bá ti bọ́ ó ti èèyàn ní challenge tọ́ ọ̀bẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ gbọ́ àwọn alfa náà waffaqallahu ahya'ahum wa rahimallahu amwatahum gbogbo àwọn tó ń bẹ láyé nínú wọn ìbẹ́nu wọn tó jẹ́ Sudan ìbẹ́nu wọn tó jẹ́ Egyptian ìbẹ́nu wọn tó jẹ́ aráàlú mi náà ìbẹ́nu wọn tó jẹ́ Saudiya gbogbo wọn pátá kọlọmba ni ṣe dáadáa fún wa àwọn tí wọn ti kú náà kọlọmba kẹwọn kọlọmba fún wa náà ní àtibọ̀tán dáadáa. àmín àmín ahsanallahu ilaykum ya sheikhana. ẹ jẹ́ kí nígbà tẹ́ ń sọ̀rọ̀ àwọn tó kọ́ yín tẹ́ benefit lọ́dọ̀ wọn ẹlòmíín sọmọ Saudi ẹlòmíín ará Sudan àwọn owó gan gbòógì ló nípa lórí nígbà tẹ́ wà ní Saudi nígbà náà tẹ́ ń kẹ́kọ̀ọ́. ẹ̀yin sọ̀rọ̀ pé táwa ti wọnú jamia àwọn àlùfáà yẹn pọ̀ rẹpẹtẹ orúkọ wọn sì pọ̀ rẹpẹtẹ. àmọ́ àwọn tó jẹ́ gbòógì. gbogbo wọn náà ni wọ́n gbòógì nítorí wọn ní allamaka harfan kọ́ni allamaka kathira gbogbo wọn náà ni wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ àwọn mọ̀ṣáìkọ̀ wa tí wọ́n wà ní jamiat àwọn dakatira wà nù àwọn mọ̀ṣáìkọ̀ wa wọn gba doctorate àmọ́ ìmọ̀ tí wọ́n ọkọjá bẹ́ẹ̀ ọlọ́run bá aláàkọ́ wà ní sàlékún dáadáa fún wọn náà. tó ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó bá a ṣe dáadáa fún gbogbo àwọn àfà tí wọ́n lórí pa lórí àwọn àfà wa náà. ìgbà tí ẹ padà wálé ẹ ti jẹ́ kó yé wa bí ẹ ṣe lọ sí ilẹ̀ Saudi Arabia ìgbà tẹ́ ẹ padà wálé àwọn nǹkan wo ló jẹ́ ohun ìpèníjà ó jẹ́ pé ẹ̀pẹ́ tí bíyàn bá ṣe ń délé pé alhamdulillah gbogbo àwọn kan tá a ti kọ́ o ká máa lò bẹ́ẹ̀ ṣe sọ àwọn kan wọ́n mú tiwọn wọ́n sọ sí Jeddah ẹlòmíì bí àánú bàálù ló ti fọwọ́ náà dànù àmọ́ ìgbà tẹ́ ẹ dé àwọn ìpèníjà ò gan-an lẹ̀ kọ́kọ́ fi sórí tọ̀ ẹ ti sọ̀rọ̀ pé tòkẹ́ ẹ tó lọ tasawufu lẹ gbé níbẹ̀ ẹ wá ń rí nǹkan mi alhamdulillah ọlọ́run dẹ̀ jẹ́ kí iná ẹ̀sìn lọ́dọ̀. alhamdulillah rabbil alamin kí a tó di pé a dé pátápátá ni challenge ti bẹ̀rẹ̀. Allahu akbar torí ẹ ti ń wí nǹkan mi. bá a ṣe kọ́kọ́ wálé ọdún àkọ́kọ́ ni ìròrí ti yí padà ìlànà ìjọsìn náà yí padà tó ọdún ẹ̀kejì tó a bẹ̀rẹ̀ sí fíṣà àwọn challenges lọ́dọ̀ àwọn akran àwọn zumala àtàjọ ń ṣe tasawufu tẹ́lẹ̀ pé asáhùn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ a ṣe dáwọ́rọ̀ pé lápẹ́ wọn pé ẹ̀yin náà ẹ wá rí n ta rí mo rántí pé mo pàdé ẹnìkan náà wọ́n jọ kan tí wọ́n ní
ya mulekha makithalina maslina marinusu dabari nusu sasa nusu kafshatata yusu kitimiru orúkọ ashabul kafi mo wá pàdé kan ọmọ ní ọmọ ya àti padà rí nínú tafsir Ibn Kathir ipe orúkọ Ọlọ́run kọ́ o bọ̀tọ̀ orúkọ Ọlọ́run lèmi àti ẹjọ́ pé tẹ́lẹ̀ dájọ́ máa ń ṣe nítorí sọ fún mi jọ́nà ni pé báwa ṣe kà á nìyẹn èyí táwọn bá lọ́wọ́ bàbá yín ọ̀nà ni èyí táwọn ń ṣe yẹn báwọn sì máa ṣe nìyẹn ibi challenge ti bẹ̀rẹ̀ nìyẹn ìgbà ọ̀rẹ́ nígbà tí mo fẹ́ràn rẹ̀ bí mo fi òdodo hàn mo sì tún mú tóra wá mo tún mú ibi tọ́wọ́ mo ṣàlàyé ayáda kí wọ́n náà ṣe ẹ̀sìn kíni kó bá ń wo mo sáré pé àwọn ọ̀fẹ́ ya pàǹtà àwọn àgbàlagbà ti kọ́ ìbá jẹun tí ọ̀dà àwọn rẹ̀ láti máa rúgbó yẹn lọ ibi challenge ti bẹ̀rẹ̀ ní kálukú ó di pé à ń jìnnà síra wa díẹ̀díẹ̀ tó nígbà táwa dé pátápátá tó because ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ṣe ìpàdé mi wọ́n lè ti dé ìmọ̀ níbẹ̀ iṣẹ́ tí gbédé sàlàfíà tẹ gbédé yẹn wàbíyà yẹn ìpè wàbíyà àwọn ọmọ ìpè sàlàfíà ìpè àwọn fún yín lọ́dún mẹ́ta ẹjúlẹ̀ lẹ́yìn ọdún mẹ́ta ẹ̀sán kan mi àbí tó bá dé pé Nàìjíríà kò kẹlẹ̀ wà lóko ọ̀rọ̀ tí ń sọ fún pé ẹ̀dá kan ṣe èèyàn máa ń sọ̀rọ̀ nípa ọjọ́ ọ̀la ni ìbọn náà bá lọ́lọ́ ní àtọ̀là àtúnpàdé lẹ́yìn bí ọdún kejì ẹni ẹ̀ tó ń sọ fún mi pé òun fún yín ní ọdún méjì sí ń dínkù díẹ̀díẹ̀ náà gbọ́ tún ya lẹ́yìn ọdún méjì ó ní mo fún yín lọ́dún kan wọ́n ti tọ́ lẹ́yìn ọdún kan yẹn àwọn àdìgbé tó wà ń gbòòrò yín lọ́wọ́ kan wà gbogbo àwọn lẹ́yìn náà èrò wọn ni pé kò possible kéèyàn gbé dáwà sàlàfíà lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá kọ́dọ̀ succeed alákọ̀ọ́kọ́ kò ní sẹ́ni tí ó gbọ́ ti ń sọ ẹlẹ́ẹ̀kejì kò ní sí tí ó jẹ ẹlẹ́ẹ̀kẹta àwọn àṣàṣì burúkú àti gbogbo àwọn nǹkan burúkú tí wọ́n máa ń rọ́lu ẹni tí wọ́n ń pè wọ́n sí àkíyèsí kò lè mú jẹ́ but alhamdulillah mẹ́tẹ̀ẹ̀ta yẹn Ọlọ́run bá aláwọ̀ fi dàmí láàmú àti abẹ̀rẹ̀ lóòótọ́ pẹ̀lú àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n ń wá wá sí tàdálẹ̀ láàrin ìlú wọ́n ń wá sí jimá ẹni tèrè èjì tèrè kálukúta déédéé alhamdulillah ala kulli hal gbogbo condition gbà yẹn olóòótọ́ ẹni tó wà ní ibi tá a ti kó ẹgbẹ̀rún tó wà níbi kò lè jọra wọn nípa ìṣẹ̀mí nǹkan rough nǹkan lé tó fi di pé ọ̀kan náà àwọn bàbá wa pè mí pé ìlú tí a wà yìí Nàìjíríà yóò yàtọ̀ sí ibi àti ń bọ̀ o bẹ́ẹ̀ bá kéwù tán bí ẹ ti kéwù èyí tó wá ké lọrin kí ni jẹ́ kí yẹn ké lọrin máa ní kí ni tó bẹ́ẹ̀ àwọn ọmọ ọlọ́dà àwọn àgbàlagbà ni àwọn àgbàlagbà yẹn wọ́n wá sàlàyé àwọn kankan téèyàn máa ń sà téèyàn máa ń wí téèyàn fi máa ń rí iṣẹ́ Ọlọ́run jẹ́ mo wá ní bàbá mo ní kí lẹ́rí tí mo mú dání wọ́n ní Al-Qur'ani kí lẹ́rí tí ń ṣe tẹ̀ bá mi wọ́n ní ṣe tìláwà mo ní sẹ́lẹ̀ tí mo mú lọ́wọ́ tó alaysa Allahu bi kafin abda ṣé Ọlọ́run nìkan ò tó yàn àwọn náà wọ́n kàn ní káwọn sọ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orin náà tó bá dé bá wọn máa padà lọ́dọ̀ àwọn bàbá alhamdulillah Ọlọ́run ní kí n lọ́dọ̀ fún Sufi ká láti lọ lè bá sọ̀rẹ́ ayò àbí láti lọ lè gbà kankan lọ́dọ̀ ẹ̀ àbí láti lọ lè fa amára báyá kájọ ni wọ́n ṣe dáwà àti láti wá help lọ́dọ̀ rẹ̀ alhamdulillah rabbil alamin Ọlọ́run àwọn fíjì challenge ṣe mọ́dẹ̀ ní ṣọ́ọ̀bù tí n fi ń ṣètò jíjẹ mú láyége Al-Fawzan kò tẹ́ni jọ́ mọ́ láyége ọkọ̀ ọdún kan tí ń délé mi ti rajà síbẹ̀ tí mi ti mọ ibi tí wàhálà tí máa ń sábà dé sọ́pọ̀lọpọ̀ kìríjì biladi arabiya tó bá ti dé tó pé èlò wọn fẹ́ fún lówó oṣù ọmọ àtìyàwó ti wà ńlẹ̀ ọ̀nà darapọ̀ mọ́ wọn alhamdulillah yẹn bá dáwà mi lọ nílà ń bẹ wẹ́rẹ́wẹ́rẹ́ èyí sì ní kankan tí n fi ń jẹun láti ṣọ́ọ̀bù mi tí tó wà níbẹ̀ alhamdulillah rabbil alamin mo sì ní ayọ̀ kan rí ẹni wọn bá tí Ọlọ́run bá kádàrá kí kọ́ máa wọlé èyí ti ṣẹ́jú agbára mi lọ alhamdulillah challenge wà nílùú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́n bídí àdìdè wọ́n ní afẹ́fẹ́ kòkò ọbẹ̀ àwọn bí mo ti sọ náà mo sọ wọ́n wá ní àfọ́ kòkò ọbẹ̀ afẹ́ tún kòkò fọ̀ ká kó ọbẹ̀ tó wà ń bẹ̀ kó mẹ́ ká wá da ọbẹ̀ mi síbẹ̀ ọbẹ̀ sàlàfíà Islam sahih látara bẹ́ẹ̀ gbogbo wa náà lè jọ sórí rẹ̀ wọ́n lè ṣe dáadáa pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ọ̀yẹ́ gbogbo nǹkan míì tá a máa kó wálé bí ẹ̀bùn ọ̀yẹ́ àti gbogbo àwọn kan ọlọ́kùnmọ́sá gbàṣẹ́ wa láti ṣe pé ọ̀yá ẹja jọ wo kíní lákìn tó ihtada man ihtada wa dalla man dalla ẹni tó mọ̀nà mọ̀nà ẹni tí ó sì kú lójú ọ̀nà wọn kò ń bẹ̀ wà tó ti wà láyé nínú tí mo ti mọ̀nà kọ́lọ́ mọ́sá bá fọ́nà mọ́ wọn kó sàlékún mọ̀nà àti tiwa náà wọ́n bá jà wà náà padà sẹ́yìn náà. nígbà tí a sọ àwọn eléyìí ẹ pé tí ẹ bá ń bọ̀ láti
Saudi dáwà níbẹ̀ ó ní àwọn orípa táwọn ti tọ̀ tó dẹ̀ jẹ́ pé Ọlọ́run bá ṣe nírọ̀rùn fún wọn nígbà tẹ́yìn wá dé báwo lẹ ṣe tó yẹ pé tó intẹ́ ń gbé bọ̀ àti tó ń bẹ ní ilẹ̀ Ìgbò lẹ ṣe rí jọ síra wọn tó dẹ̀ jẹ́ pé tọ̀ Ọlọ́run bá wá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó rẹ́ lómi tó Ọlọ́run bá ò ṣe nírọ̀rùn bóyá torí pé uslub dáwà ní àbáwọn kankan bó lẹ ṣe ṣe. Alákọ̀ọ́kọ́ òun náà ni pé ìgbà tí a dé alákọ̀ọ́kọ́ sọ̀fọ̀lá tóbi lẹ̀ àmọ́ bá ṣe kó lẹ̀ a sì mọ bá a ti fi lé sí a sì mọ àti wẹ̀ nínú odò méjèèjì ó ti àwa rí i pé ibi tá a wà yìí ibẹ̀ gangan làwọn ènìyàn náà fẹ́ lọ gbogbo àwọn táwé náà inú súnà ni wọ́n fẹ́ ṣe kí ni náà fẹ́ lọ wọ́n ṣe ọ̀nà gbani oye láìláìlá làwọn náà ń pariwo pé ọ̀kan ni Ọlọ́run ọba bọ̀tẹ̀ ìtumọ̀ táwọn nípa yàtọ̀ sí ìtumọ̀ tó wà lérí títí wa tọ́rọ̀ bá rí báyìí sí alákọ̀ọ́kọ́ ni pé èyí kọ́kọ́ gbọ́dọ̀ ṣàánú wọn bọ́ọ̀lù wọn sì ṣàánú yàn náà. ká fàánú wò wọn kò jẹ́ pé ká fà wọn. àánú ni rahman ni o torí pé kadhalika kuntum a'udhu billahi minash shaitan kadhalika kuntum min qablu famanna Allahu alaykum Ọlọ́run bá níbẹ̀ yìí náà ṣe rí lánàá ni ẹ̀ ká tó ń fara dẹ̀yìn kí dáyà tó dé kí tàwọn tó dé kọ́lọ́run tó fọ́nà mẹ́yìn náà tẹ àwọn mọ ewu tí wọ́n ń ṣe yẹn ju àwọn gan lọ torí àwọn mọ ipò tí ó wà nínú ẹ̀sìn Islam ẹni tí ṣìrìkì yá ti ń ṣe bọ́ǹsì tí wọ́n mọ̀ pé bọ́ọ̀lù ń ṣe àbẹ̀ ní ṣe bídíà ẹni wọ́n ṣe bídíà aláṣẹ̀dá ni wọ́n bú bídíà náà lórí kọ́ ọ̀sẹ̀ ń ṣe nǹkan tí wọ́n nígbà mọ́ni àmìlẹ̀ àmàlà lẹ́sẹ̀ àlẹ́ àmúlò fọwọ́ rọ́dùn wọ́n ní wọ́n nígbà lọ́wọ́ ọ̀dọ́ ń ṣe ṣe máa kọ́ yẹ kí wọ́n sànú ẹ̀ èyí tó jẹ́ ṣíríkù làyín náà ṣọlákìtà láyé àbátọ́ náà àmàlò gbogbo ṣẹ́ máa bàjẹ́ tó bá ti ń ṣe ṣíríkù gangan sí lójúṣẹ́ àánú yẹn ni àkọ́kọ́ àwọn ṣe dáwọ́rọ̀ kápẹ́ wọn àwọn àyíma àpẹ àwọn imam wọn bá wọn tẹ̀síbẹ̀ lómi fẹ́ gùn láti ọ̀dọ̀ mi débi tẹ́wọ̀n ṣàwọlé akọ̀tíra àwọn tíra tí a bá ní akọ̀kalẹ̀ tó a ní káfà súnà kan máa ṣàlàyé tíra yẹn àwọn náà béèrè ẹlòmí yóò lọ yóò ní àkídà tí yóò bá tó nínú mẹ́wàá tàbárẹ́ nìkan ṣé àti àṣẹ látara bẹ́ẹ̀ à ń sì gbìyànjú láti máléjì àwọn èèyàn pé ẹ wá gbọ́ ẹ̀yin náà rí tó àwọn tó náà ní ká wọ́n já mọ́ wa lọ ọjà especially ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bá mi ṣiṣẹ́ láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ 19 years ago alhamdulillah lèmi ti dé sí Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá wa ṣiṣẹ́ àwọn tá a jọ kéwu tíjọ́ yẹn náà ni tí wọ́n dẹ̀ ti di alùsùnà àwọn náà ti ní mọ́ríkàsì wọn nísìnyí kálukú náà ti ń fa súnà ká nísìnyí bẹ́ẹ̀ ni wọ́n tẹ́jẹ́ pé àwa pàdé àkàrà gẹ́gẹ́ bí ìjọ́mi èèyàn òun náà mọ̀ pé ọ̀nà ti yàtọ̀ síra àwa fa òun ní ọ̀sẹ̀ kínní òun náà fa náà. alhamdulilayi tó adúpẹ́ fún Ọlọ́run wa Allah subhanahu wa ta'ala kí Ọlọ́run bá kú dákun kí ó fi ìkẹ́ àti àánú rẹ̀ kó fi bá wa lò jù báyìí lọ nípa pé kéèyàn máa ṣe dáwà ǹjẹ́ ẹ ṣe àwọn ìgbìyànjú lọ gbèríko ẹ ti dárúkọ pé bẹ́ẹ̀ ṣe gbìyànjú nípa àwọn àfáàtẹ̀ máa ń pè wá ǹjẹ́ ní àwọn orípa pé kéèyàn gbé dáwà lọ gbèríko àbí ojú kan bíi téèyàn náà wà náà ní pé tọ̀ kéèyàn kan máa pè àwọn èèyàn ní environment téèyàn wà ní abẹ́ tún ṣe gbìyànjú ju ibi tẹ́ wà lọ. alhamdulilayi rabbil alamin nínú àwọn ìgbìyànjú tí Ọlọ́run ní kó rọrùn òun náà ní láti máa jáde sí àwọn gbèríko ní Kwara State Ọ̀yọ́ State ibi tá à ń sábà lọ náà nìyẹn ẹtì lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa ń lọ Republic of Benin lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó alhamdulilayi rabbil alamin ọ̀tọ̀ àwọn gbèríko ní Kwara State yẹn àásà local government la focus ibi tí àwọn bàbá wa ti tẹ mọ́wọ́ dáadáa gbogbo àwọn gbèríko yẹn bẹ̀rẹ̀ láti ṣe kékeré dáwọn kiri ọdún léyà káàkiri gbogbo àwọn abúlé kò sí ìtààmú bẹ́ẹ̀ alhamdulilayi ní kankan kankan gbàgbó gbọdọ̀ sálẹ̀ kí n tó ní afọ́n gbòòròkó àti sàkámà gbogbo àwọn ìlú yẹn alhamdulilayi ládùbà a rí pé àwọn bàbá yẹn wọ́n nífẹ̀ẹ́ sìn àmọ́ tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ ń gbé lọ́wọ́ correct téèyàn bá wá máa ti ń ṣe ọyẹ èèyàn gbọ́dọ̀ fi rú wọn lẹ̀ a máa lọ lè bá wọn bàbá sì wọ̀lú alọ́dọ̀ ọba mágàjì ìlú bàbá àgbà bàbá ìmáàmù àgbà nílùú àdébẹ̀
gbogbo náà wá ti pè láàfáà ń bẹ̀ láàláwọ̀ ọ̀sẹ̀ mọ́ kí ní ń ṣe ẹ̀ṣẹ́ bá fẹ́ pè ní àbí àwọ̀ lọ olórí súfì àdúgbò rẹ̀ àdìbẹ̀ ìpẹ́tọ̀ àní ẹwà ṣe lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ti jáde níbẹ̀ nu wọn tí wọ́n gbọ́ tí wọ́n sì sọ pé alhamdulillah wọn mọ̀ pé báyìí ni òṣèré lórí ìsìnbẹ̀ nu wọn tí wọ́n bá tí wọ́n ṣe lọ àmọ́ kéré parí ó yí nínú ọ̀ka rẹ̀ ó ní mọ̀ pé ojú ọ̀nà lílẹ̀ ẹ̀ta àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹlòmíì wa ti bọ́ sójú ọ̀nà àwọn bàbá òsì àmọ́ ọ̀tá kan látara pé àwọn náà ti gbọ́ nígbà tí yẹn wò pé àwa ti gan bùtà àwọn ọmọ wa kò sí wàhálà ìmọ̀ bá ti ń lọ táǹbẹ̀ lọ́nkọ́ lọ́nà ọ̀rọ̀ kan tí wọ́n náà kan tó jáde náà wọ́n dẹ̀ máa jáde láwọn ti lọ gbèríko kan ọlọ́mọṣà gbàṣẹ wa ẹ̀kọ́ mọ́ṣà fi kíláàsì nù ṣẹ wa gbogbo àwọn gbèríko tó bá tó kàn lẹ́yìn rẹ̀ àwọn tíbi tá a ti kó yẹn àwọn náà tó tẹ̀lé wa ìbáàdún ní mẹ́fà lálọ́ àwọn márùn-ún tá a kọjá lẹ́dọ̀ wọn yẹn àwọn náà wà bá wọn bẹ́ẹ̀ wọ́n dẹ̀ wọn alhamdulillah wọ́n béèrè à ń dáhùn à ń sọ ní ẹnu bá tó yà wá náà a sì ń sàdúrà kọ́ lọ́n gba kọ́tẹ́ ló ń sábà bí dáadáa. nípa pé kí a wo nípa pé kíyàn máa fọ́n tàwíìdì ká kì í ṣe nǹkan kékeré èèyàn ẹlòmíì yóò bá ìpèníjà bẹ́ẹ̀ ṣe lóko ní ìṣẹ́ ẹlòmíì pé yín fi oògùn yín fi bà tiẹ̀ jẹ́ ẹlòmíì ò ní pé yín dá nǹkan lẹ̀ ní kò sí nǹkan kan àwọn ìpèníjà ó gan lẹ fèsì especially ìgbà tẹ́ ẹ dé pé èèyàn ń polówó tàwíìdì pé torí mo rántí ìgbà kan ó ní lecture kan tẹ́ ṣe nípa Tijaniya nígbà náà bó o lẹ ṣe rí manage torí ó fẹ́ kilẹ̀ díẹ̀ o. nípa kíni àkọlẹ̀. nípa àwọn Tijaniya ń gbà náà. tó dẹ̀ jẹ́ pé ó kilẹ̀ díẹ̀ torí ẹlòmíì lọ́tún lósì gbogbo ẹ̀tọ́. ṣe rí ní tí mo sọ sínú lecture Tijaniya yẹn ní tó clear ni ó wà nù tírà wa ó wà nù tírà wọn. àbí ṣé kìí ṣe nǹkan tán fún wọn gbé wá fún yín láti Saudi pé tó kí a máa takò àwọn bàbá ni. àwọn ni ká wá spread the sunna ni ká sì wá ṣàlàyé àwọn èyí tó ti dàrú mẹ́sìn. ọ̀yẹ́ èyí tí à ń sọ yẹn àwọn ń sọ pé kí ní yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀rí lélẹ̀. lápèjúwe ẹni istighatha ọ̀dà ká ní sọ̀rọ̀ ká wá ké pé ẹni tí yọ jẹ́ àáfàá wa àgbà bí yá Sheikh Ibrahim agisini bí gaisi kàfẹ́lì mọ́nà tẹ́fẹ̀lì kára yá Sheikh yá Allah ọlọ́wà nùsùlá. ẹ bá tu àwọn tó ń wò wá ẹlòmíì lè mọ̀mọ̀ túmọ̀ rẹ̀ sí ń gbọ́. yá Sheikh Ibrahim gawthun lil wara gidini bí gaisi kàfẹ́lì mọ́nà tẹ́fẹ̀lì kára yá Sheikh mo pè wọ́n Sheikh yá Allah ọlọ́wà nùsùlá. ìwọ Ibrahim gbà mí o gbà mí ọ̀dọ̀ Ọlọ́run nìkan la mọ̀ sí kíni lágbọ́dọ̀ dájú ẹ̀kọ́ gbà mí o oye là mí o ṣàánú mi o oye falimuna àtẹnfìlì kára falimuna àtẹnfìlì kára kọ́dà ògbé oorun sákò lójú mi látara bùkátà ti ń bẹ́lẹ̀ almuna ibi mo fẹ́ dé yẹn ìwọ ló sì gbà mí o. eléyìí istastagithuna rabbakum lọ́wọ́ ní kura ọlọ́run bá ní rasúlù àtàwọn sàhábà ọlọ́run ní ẹran tí gbà tí ẹ̀ ń pè mí pé kí n gbà yín ọlọ́run nìkan là á pè ọlọ́run ní máa ń gbà yàn àwọn náà mọ̀ mójú ọ̀nà tí wọ́n gbà yẹn wọ́n lè jájúlẹ̀ ìpèníjà yẹn oye ọ̀pọ̀ débi pé ẹlòmíín lérí ẹlòmíín pè mí ẹlòmíín ní kí wọ́n ṣe dìbéètì mo ní kọ́kọ́ lọ lè gbọ́n tí mo sọ náà tó bá gbọ́ tán kó wá fún mi lọ́jọ́ kò padà pè mí mọ́ torí kò síbi tó lè sá lọ oye tó lè fi bọ́ mọ́ àyà Kùránì yẹn lọ àyà tó kílẹ̀ ni ẹ̀yìn táwọn sọ bẹ́ẹ̀ náà ni pé àwọn ṣéwù wọn kì í sọ lọ lẹ́yìn náà àwọn òròrí nípa pé gbogbo ń tá a rí lọ́lọ́run wahdatul wujud ìròrí téèyàn gbọ́dọ̀ gbé pàdé Ọlọ́run Ọlọ́run ní kul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad Ọlọ́run ọ̀kan náà lọ́lọ́run wa ilahukum ilahun wahid ẹ̀yin sọ wá ní gbogbo nǹkan tọ́lọ́run dá lọ́lọ́run èyí táwọn tí wọ́n máa ń kọ́ wa nínú Sufi nìyẹn ẹni tí ó bá gbàgbọ́ kò lè di mukadam. kí ni àwọn nǹkan náà tó jẹ́ nǹkan gbòógì ń bẹ. alákọ̀ọ́kọ́ náà ni pé ká gbà pé gbogbo nǹkan rí lọ́lọ́ àtìgbé àtìtọ́ àtàlìjànú àtìyàn àti gbogbo orin àti igi àti gbogbo òkúta granite àti sapshan. tó ń bẹ lákọọ́lẹ̀ àbí àbáwọn ohun fẹ́yìn ni. wọ́n á dẹ́tun ìjúdò wà nù kò sí àfa àtìjà ní àtò lè takò bí ó bá gbàgbọ́ wọn ní yàmù kàdàm wọ́n bá ti gbàgbọ́ wọn ní fún lóye ẹ̀tọ́ bá ti ní mọ̀kádàmù lè yàn nínú tàríkà Tìjàníyà ẹ̀yìn gbọ́dọ̀ kírun lẹ́yìn
lẹ́yìn ìgbà tí ẹ máa ti sọ fún tọ́lọ́wọ̀n ní sekini tọ́lọ́wọ̀n ní fèrè orí yẹn lẹ̀ ibi kò lè gba oyè yẹn àfikún ní ìrọ̀lẹ́ lẹ́yìn náà al-hulul wal-ittihad náà mẹ́mbẹ́ àwọn afkaru shirikiyya àwọn ìròrí aqaidu munharifa àwọn ìròrí àwọn kèfèrí níjọ́ làwọn náà tún pa lọ́dà ní wọ́n tún wá sọ dẹ̀sìn látara bẹ́ẹ̀ a sì gbìyànjú tipa wáká àwọn tó dẹ̀ padà kú nínú ẹ̀ wọ́n padà àwọn tí wọ́n sì gbọ́ tí wọ́n ní tẹ̀ òdodo lẹ́sọ àmọ́ díẹ̀díẹ̀ náà ni àwọn yẹn náà wà àwọn tí wọ́n sì ṣe tí wọ́n ń bá lọ àwọn náà wà wọ́n tẹ ìgbàgbọ́ tí wọ́n ní pé ká sọ ní ọ̀ranyàn lérí wa. ṣé nínú Tìjàníyà ń gbà tẹ̀ ń ṣe pé ká gbọ́ ṣé kí yẹn kàn bàyàn lọ́wọ́ báyìí náà ni àbí kí yẹn sì máa lọ. nígbà míì wọ́n lè fún yàn láì bọ́wọ́ nígbà míì wọ́n sì lè bàyàn lọ́wọ́. ok kí yẹn bàyàn lọ́wọ́ báyìí. wọ́n wá wí kankan wọ́n máa pe wọn náà máa wí. ẹ̀sìn míì tó nìyẹn lọ́tọ̀ èdè Islam. ó ti ìpòjọ́ náà tó wáyé o kíní kan ló máa ṣe o kíní kan ló ní ṣe o ó ti ó ní àwọn òjòrò àsìkò ni. ǹjẹ́ báwọn ọkùnrin ṣe ń gbà sáwọn obìnrin náà tún máa ń gbọ́wọ́ bẹ́ẹ̀. wọ́n mú tẹ̀sùbá ní obìnrin ó mú. àfọ̀ mú tẹ̀sùbá ní lókè obìnrin ó mú tẹ̀sùbá ní ẹ̀yìn lẹ́yìn tí ọba tí káǹkì tán tí ọba tí sẹ́wù tí ọba tí dọ̀dà nàtàn pátápátá nìjẹ́ ẹ̀hún ètò wa dọ̀dà nàtàn yóò bobìnrin lọ́wọ́ ni o. nírọ̀rùn ó sojú èmi rí àwọn ètò máa kọ́ mọ̀ ni pé arábìnrin mú tẹ̀sùbá àfáà náà mú tẹ̀sùbá wọ̀ níwájú wọ́n máa wá pè kíní yẹn fún tó bá ti wá di pọ́n pè tán òun náà ó ti submit fọ́ọ̀mù nìyẹn òun náà ti di mẹ́mbà di mẹ́mbà nìyẹn yóò wá láwọn kan tí wọ́n máa ṣe láàárọ̀ tí wọ́n máa ṣe rọ̀lẹ́ yóò sì ní àwọn kan tí ọjẹ́ mọ́jẹ̀mú ọgbọ̀dọ̀ máa ṣe mọ́jẹ̀mú. Allahu Akbar ahsanallahu ilaykum ya shaykhana tó ìlú tá a wà yìí bó o lẹ ṣe dípẹ́ débẹ̀ gan ká sáré yà sẹ́yìn díẹ̀ torí àti kankan ṣé mo rí wí. bẹ́ẹ̀ni wọ́n sí Kúntù. dé Kúntù òbí pé Agége lọ Saudi bó o lẹ ṣe débí. láǹbẹ̀mí. bẹ́ẹ̀ni. alhamdulilayi rabbil alamin ẹ̀rọ la. torí ẹ mọ̀ tí a bá hun bá a ṣe hun normal pé a ò gbé òkè Ìlọrin lẹ́ẹ̀kẹ́ tún padà sí àbíkẹ́ padà sí kankan bó ló ṣe wá jẹ́. ọ̀rọ̀ yìí kọ̀rẹ́ ti yẹ ọ̀rọ̀ tó gùn nìyẹn a kàrà sọmọlá ẹsẹ̀ ni ọlọ́pàá alákọ̀ọ́mọdé mu àdó. àmín. ó ti yẹ alákọ̀ọ́kọ́ ni pé Àkútè lèmi ń gbé Àkútè súnmọ́ bí kí n tó travel láti Àkútè ní ti máa lọ sí Wámì ní ti máa lọ bí iṣẹ́ mọ̀tẹ̀ fún kankan lẹ́ẹ̀kan ọmọ nǹkan ọmọ kéwú ní àdúgbò kan lápẹ́ Adénìtàn lọ́gbà nǹkan ọmọ kéwú ń bẹ̀ bí ṣe ń lọ bẹ̀rẹ̀ rọ̀lẹ́ ńlọ Wámì láàárọ̀ lọ́gbàmbí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ tí ma ti wá kúrò l'Ákútè ń lọ sí ọgbà nǹkan ọmọ kéwù ń lọ Wámì náà ibi tá a ti ń ṣètò iṣẹ́ nìyẹn alhamdulillah èmi máa ń gbọ́ Làǹbẹ́ tẹ́lẹ̀ bọ̀tẹ̀ ìdè Làǹbẹ́ rí nǹkan máa ń gbọ́ pé wọ́n lù kàn jẹ́ Làǹbẹ́ lẹ́yìn Àkútè alhamdulillah nígbà tí a wá wálé olùdé tí mo pẹ́ tí mo ní mo lóṣù mẹ́fà yẹn ibẹ̀ ni mo ti wá wò pé tábà ṣe wàá dé pátápátá kí náà máa wá ṣe gbogbo àwọn ilé kéwù tí àbá ní a máa lọ lè kọ́ yẹn ń bẹ̀ yìí àwọn èèyàn ti gbé weapon lọ́wọ́ pé òun ní gbé àfi tọ́ba ju tọwọ́ rẹ̀ lẹ̀ tọ́wọ́ àjọ yìí wá ń bí kí la fẹ́ máa ṣe bí tí ìròrí pé ó yẹ kí n ní muassasa kí n ní markaz kí mi náà ní masjid kí n ní àwọn ilé ẹ̀kọ́ bí mo ti develop interest yẹn alhamdulillah nígbà tí mo ti dán mo sì gbìyànjú ọlọ́run fi mi sì kóńgẹ́ tọ́ ìgbà tí fi dé lọ́dún tí ó tẹ̀lé alhamdulillah ọlọ́run ti ṣe owó lẹ̀ tí mo lè fẹ́ra lẹ̀ tọ́ ọlọ́run akádàrà pé akọ́kọ́ wà wọn lẹ̀ káàkiri ó ti yé tọ́lọ́run akádàrà kí kọ́dà ní kí àwọn bàbá wa kan ní Àkútè ń bẹ̀ bọ̀tọ̀ ọlọ́run akádàrà pé ẹnìkan padà bá mi rí bí pé Láǹbẹ́ o pé ilẹ̀ kan wà nínú estate kan bẹ̀ o alhamdulillah ó ti di pé ara lẹ̀ àwọn ń kọ́ díẹ̀díẹ̀ bí bá ṣe ń bọ́ sí wa lọ́wọ́ sí alhamdulillah ìgbà tá a fi parí ẹ̀kọ́ àti kọ́ ìpele alákọ̀ọ́kọ́ ní masjid lọ́tà sì dé padà à ń ṣe yòókù náà lọ díẹ̀díẹ̀ mọ́ra ó fi wá débi tí ó dé alhamdulillahi rabbil alamin. lẹ́yìn pé èèyàn ń kọ́yàn lẹ́kọ̀ọ́ tọ́lọ́wọ́n ọba tí ó ṣe nírọ̀rùn fún yín díẹ̀díẹ̀ abẹ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala kó gbà níyàn yín lórí ẹ̀ àwọn nǹkan wo lẹ tún ń ṣe tó jẹ́ pé lẹ́yìn pé ẹlòmíì ẹ̀kọ́ lásán náà ni àwọn nǹkan wo lẹ tún ń dá wọlé láti máa jẹ́ kó benefit àwọn àlùmọ́. muassasa wa foundation wa dúró lérí lida'wa muassasatul hidayah al-islamiyya lida'wati wal mashari' al-khairiyya al-hidayah Islamic Foundation for Call and Charity. Agbìyànjú torí mo rí oríṣiríṣi àwọn challenges táwọn èèyàn face láwùjọ wa
ètò ìṣẹ̀lẹ̀ mi ń dẹ́lẹ́bọ jíjẹ mímu ni àwa ò pé ọ̀rọ̀ yìí ká máa ṣe tàwé ìdí fáwọn yẹn kó ń di ẹbọ ẹ má ṣoògùn mọ́ ó nìkan kọ́ o ká máa wá àbáyọ lérí ìṣòro tí máa ń ṣe àwọn èèyàn yìí tó jẹ́ spiritual àti àwọn òwe àdúrà lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn náà a tún gbìyànjú pé a ní àwọn kọ́mítì tí wọ́n máa ṣe gbìyànjú lérí ètò ìṣẹ̀mí àwọn èèyàn alhamdulilayi rabbil alamin ọlọ́run kádàrá pé a ní àwọn orphan tó jẹ́ àwọn ọmọ òrukàn tí a ń ṣètò ẹ̀kọ́ wọn jíjẹ mímu wọn lẹ́yìn náà àwọn opó wọn ní fáìlì lọ́dọ̀ wa a lè kó wọn tán ní wọn bá ti pàkánà ní náwà tó ẹlẹ́mìí padà má rí nu alhamdulilayi àbá àwọn less privileged tó jẹ́ àwọn tó jẹ́ pé à ń gbà lọ́wọ́ àwọn tó ní à ń fáwọn tí à ń ní a máa ń ṣètò zakat tí ọlọ́ba ní kò dé sí wa lọ́wọ́ a sì máa ń ṣètò nípa iftar sa'imin a máa ń ṣe àwọn aláwẹ̀ lẹ́nu nígbà iléyà máa pa màlúù iléyà tó lọ yà alhamdulillah màlúù bí 9 la pa kọ̀ọ̀kan ọ̀dẹ̀ less than 800 700 àti ní 1 million 1.1 wọn bẹ́ẹ̀ alhamdulillah àwọn kọ̀ọ̀kan ni wọ́n ṣe gbìyànjú yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí àkọ́kọ́ bẹ̀rẹ̀ dáwà àwọn ará wọn bí àwọn ọ̀rùn kan báyìí láwọn ọ̀dẹ̀ lárúbá tí wọ́n ní ẹ bá wa fáwọn èèyàn ní ẹran yìí bá wọn pẹ́ ẹran fáwọn èèyàn nígbà ọ̀daràn kan ó stop àwọn màyà tó jẹ́ nàìjíríà gan náà wá dìde lamẹ́ríkà ní London alhamdulillah ní Dublin ọ̀pọ̀lọpọ̀ wọn dìde láti má jẹ́ kí ètò yẹn kú wọ́n dẹ̀ mú sí dáadáa alhamdulillah rabbil alamin nínú àwọn ètò ta ní òun náà ní kákọ́ àwọn mọ̀lẹ́kọ̀ọ́ tàfíìsì Qur'an Karim madrasa ní school láti crèche dé college àwọn akéwò látàárọ̀ dago mọ́kànlá látàgò mọ́kànlá di ago 3 àbọ̀ 4 wọ́n kàwé àti a sì ní full madrasa tó jẹ́ àrùbíyà ibtidaiya ìdàdíyà táwọn náà ń jáde lẹ́yìn ọdún 4 láti ṣe memorial tafsir Qur'an ní weekend fún gbogbo àwọn ọmọ àdúgbò àní madrasa àárọ̀ náà tó jẹ́ ti weekend fún gbogbo àwọn ọmọ ìlú alhamdulillah rabbil alamin. tó a dúpẹ́ fún Ọlọ́run ọba nílà ń bẹ̀ tá a wà yìí ìgbà míì wà tó jẹ́ pé ẹlòmíì wà tó jẹ́ pé rí wọ́n gbé dáwà súnà wà máa gbígbà rẹ̀ ó lágbára díẹ̀ bó lọ́lọ́run bá ṣe ń ṣe pé bó làwọn èèyàn bó ní dáwà pé bó làwọn èèyàn ṣe ń sún mẹ́sìn sí ní àdúgbò dáwà. alhamdulillah ṣe mọ̀ pé tẹ̀ bá ti wọ̀ lùkà ìran mẹ́ta lèèyàn fẹ́ bá sọ̀rọ̀ ẹni tí ẹ sọ fún tí ó sì gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run lọ́kùnrin lóbìnrin bí àwọn ti gbọ́ mẹ́sẹ̀jì yẹn àwọn làwọn ti ṣe tán especially àwọn tí wọ́n bá lè kà díẹ̀ díẹ̀ nígbà wọn ti rí inú Kùránì tó ní wàlá tẹ̀dẹ̀ wọn máa láì àdá wọn ní ká má pẹ̀lú mi lẹ́yìn Ọlọ́run lọ́wọ́n lọ sáré mọ́ wọn ṣe sàlátù mọ́ o torí tí wọ́n ṣe mẹ́nu ya Rasulullah ni wọ́n sọ mẹ́ látara bẹ́ẹ̀ àwọn yẹn gbà àwọn míì àwọn ń tẹ̀lé yín ọyẹ́ àwọn náà wọ́n padà gbà àmọ́ pẹ́ àwọn míì ò tí gbà rárá dì sí bá ti ń sọ yìí. wọ́n sì ń bẹ ládùúgbò. kọ́dà ń bẹ ní ẹ̀yìn mọ́sálásí ń bẹ wájú mọ́sálásí ń bẹ ní kárakára tára dọ́bílẹ̀ mọ̀ pé gbogbo fámìlì wa ti dá lóṣù náà o lẹ́kṣọ̀ yìí lọ́lọ́run ló ń sábà bí o òun sì ń bẹ síríìtì Ọlọ́run òun ṣètò lọ́tọ̀ lẹ́yìn wala yazunka alladhina yusari'una fil kufr Ọlọ́run bá Allah ti sọ fún Ànábì pé la'allaka bakhikun nafsaka ala atharihim má jẹ́ wọn pa ọ́ má jẹ́ wọn kó bá ọ́ in lam yu'minu bi hadha al-hadithi asafa huzna má jẹ́ bá nu jẹ́ pé wọn gbà tán sọ má jẹ́ wọn kó pa lára bá ọ́ wọ́n máa bá ti tiẹ̀ lọ wọ́n máa lè ka ilẹ̀ balak kì í ṣe ṣáàtù ìṣe májèmú ní kí gbogbo ẹni tí yẹn bá sọ kọ́gbọ́ nbẹ náà wọn àfa wa tí wọn kọ́ wa ń jọ wọn ní ojú ọ̀nà tẹ̀ ń tọ́ yẹn lójú ọ̀nà àmọ́ ìfàdó àrà wa náà lọ. Allahu Akbar. àwọn mi máa ń pè mí. ẹlòmíràn ó wù wọn kàn ṣe. ẹlòmíràn àmọ́ wọn ti há ẹ̀yin gbọ́dọ̀ wá wo ìṣẹ̀mí al-hayatul abadiyya ó gbọ́dọ̀ tóbi lójú yàn ìṣẹ̀mí tó kù lẹ́yìn ikú tí ò ní ṣe padà mọ́ ẹ̀yin gbọ́dọ̀ tíjú tẹ́ bá ti rí bóyá lójú ọ̀nà kéèyàn jákò mẹ́ni kéèyàn jákò nù ànú ní kọ́dẹ̀ bẹ̀rẹ̀ èyí tó yẹ kọ́ máa ṣe alhamdulillah rabbil alamin bọ̀tẹ̀ ní bí ọdún 5 sísìn sáwà yẹn wọ́n lè la alhamdu àwọn èèyàn wọlé àwọn èèyàn wọn gbalé àwọn èèyàn ralẹ̀ síbí torí pé àwọn náà ti bí islamic community ńlá ń bẹ alhamdulillah rabbil alamin Ọlọ́run fi báraka sí dáwà yẹn èyí tó wá kù ní pé kódà kan wọ́n mọ̀ sẹ́ gbà kọ́ wá jí kọ́ sàǹfààní láti àmìsà. ẹ sọ̀rọ̀ nígbà tẹ́ wà ní Saudi bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú láti máa ṣe bísínẹ́sì díẹ̀ irú bísínẹ́sì wo lẹ́ ń ṣe ń gbà náà àbí kí ṣe tó ní bísínẹ́sì míì tẹ́ ń ṣe torí gbà kan wà sọ pé ẹ̀jẹ̀ pé ní ilé iṣẹ́ blọ́ọ̀kì àbí. bẹ́ẹ̀ni ó wà ní ẹ ti kọjá mẹ kọjá mẹ. Allahu Akbar kan náà pé ṣe àfáà tún máa yọ blọ́ọ̀kù ní kán máa sọ pé ṣé kìí ṣe nǹkan ìdọ̀tí kán máa rí pé àfáà wa ń wẹ́ ti blọ́ọ̀kù gbà ṣé kò ẹ̀rẹ̀ kọ́nù pé Ànábì Dáúdà ńlọrin
inna nabiyallahi Dawuda ya'kulu. àmọ́ ìsìn àwọn àfáà sọ pé àyàn gbọ́dọ̀ máa ṣiṣẹ́ ìdọ̀tí kán máa fẹ́ àfáà ní kíní kán máa fẹ́ mú ni. nígbà míì kì í ṣe pé dìgbà tí ọba wà ní bísíǹnẹ̀sì kò tó ṣe ní sàwọn èèyàn ni ẹ ẹlòmíràn kó yẹ mi gangan ní irú blọọkù. ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ náà àbí sẹ́ẹ̀kì ní tan jẹnẹrétọ̀ náà tó ń wẹ̀tì náà tó ń ṣe gbogbo ẹ̀. níjọ́ wọn bá ti ṣàkíyèsí mi ó pè àkíyèsí bọ́ yẹsẹ̀ èyí tó bá ṣe rẹ̀ àbó sùn àbí ọgbàgbé èmi náà lè fọwọ́ sí kankan bẹ́ẹ̀. ẹ̀wọ̀n náà dàgbọ́ ya gbogbo àyín jáde ń lọ dáwọ́ káàkiri mú bí ṣe gan. bọ̀dé má ṣe ń lọ wọn mọ̀ update mi lérí fóònù láti máa wò. ẹni tí ó ra blọọkù 9 ẹni tí ó ra 6 ẹni tí ó ra 500. mo sì láwọn tí wọ́n bá mi mójútó. mo sọ̀yọ̀ kan tán lọ fún ní Ifọ̀ ní bí ọ̀sẹ̀ méjì sí. tán pè yín pé ọyọ́ bá wa yọ. tó a fẹ́ pe sheikh ní ìsèpé a fẹ́ yọ blọọkù kò sí pé kí ló tẹ̀ ń fẹ́ rẹ̀ rẹ́ mi. bẹ́ẹ̀ni èmi kẹsẹ̀ pé ó ti ní manager tó wà ń bẹ̀. ẹni tí ó bá wọn manager yẹn tó bá pè mí mọ́ kàn forward number manager yẹn sí. ẹ pè manager àkàn bọ̀ yanjú ẹ̀ kálájọ wọlé lè mẹ́rin sí. Allahu Akbar. kí n fi tọ́jú ìyàwó àtọ̀. Allahu Akbar. ẹ̀kọ́ tó mọ́tẹ́ yẹn fẹ́ dá sí. ẹ̀pẹ́ ń dáhùn yẹn kan lóhùn bì kan. no ọ̀fẹ́ là ń ṣe rúkìá fáwọn yẹn. ẹni tó bá ní ìdírúkìá aláfà tó ń ṣe ọ̀fẹ́. ẹni tó bá dẹ̀ ní ìdàdó akọ̀kọ̀ lọ lè ṣe. àbá ti lọ bí kọ́má oyè alóbi òkú gbogbo àwọn àdúgbò náà mà alóbi ìyàwó àìgbowó àyàfi tàbá rí pé àwọn ọmọ ọ̀fọ̀ àwọn ní challenge kan bóyá alóbi ìyàwó kan àwọn òpè ibi òkú àkàyàn ò ṣe òkú ọlọ́jọ́ méje àbíjọ́ àìlọ́fìdáwọ̀ kò sínú ìsìlámù ni kò sí mbẹ̀ nígbà tí ó sí bẹ́ẹ̀ náà ọjà lọ ọ̀sẹ̀ kò sí mbẹ̀. kí ló dé ọlọ́jọ́ mẹ́sàn-án kọ́ Khadija kú 40 days ń kọ́ fìdáwọ̀ nígbà tá Khadija kú náà. wọ́n bá pè yín sí fìdáwọ̀ ní sẹ́yìn nílọ. kò sẹ́nìkan tó bẹ̀rẹ̀ ládùúgbò ìdókòwò. ẹ sì lọ kan rí láti ìgbà tẹ́ ti dé. Ọlọ́run ní jẹ́. wọ́n bá fọ ọkà ránṣẹ́ ńkọ́. lọ àwọn ọmọ wọn ní gbé wa. wọ́n máa ń bí wọ́n máa láyìn wa. àwọn mẹ́bẹ̀ẹ́ tí wọ́n bá wa ṣe o tí wọ́n sì ti gbà súnà o bọ̀ tí wọ́n máa dán fi lọ wa. àwọn náà sì máa àásùn kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn nípa iṣẹ́ ètò mo ní ṣọ́ọ̀bù tí ń ta Islamic materials ní Johnson lam dẹ́mbẹ̀ ẹ bá ti kọjá èrè Al-Bawzan antatira antoyin antagbo àwọn abátúsọ̀dá gbogbo àwọn nǹkan tí tó sànfàní ìjáàbù jẹlbáàbù ẹ̀ta tíra wọ́n tíra fíkì tawhid gbogbo àwọn tíra tó sànfàní lẹ́yìn náà tó à ń ṣètò pé bàbá fẹ́ yọ block ẹ̀rọ bá wa yọ èèyàn wà nílé ó ti máa yẹ yẹ̀pẹ̀ ó ti máa yẹ símẹ́ǹtì ó ti máa yẹ tí wọ́n fi kọ̀ọ̀kan yọ kò lè dàrú mọ́ lọ nídìí bẹ́ẹ̀ léyìí máa ràn yàn lọ́wọ́ kò ní jẹ́ kéèyàn máa retí ẹ̀bùn mi wá sí alọ́wàsí kan bọ̀ lápèjúwe ìsìn alọ́wàsí àrípò 80,000 àwọn tí wọ́n pè wá wọ́n fún wa ní 25 wọn ní ká fèrè pọ̀ sí mọ́tò ṣé wàhálà ò ti dé. wàhálà ti dé o. ó di jọ Monday ẹsẹ̀ mọ́tò ṣe karaka mẹkáníìkì ní 75,000 ní tọ́bàjẹ́ mẹ́ àní ò fún yàn èmi ò sì lẹ́ni kan tí ń sanwó oṣù mi ní Saudi kò sẹ́ni kankan báyìí tí ń sanwó oṣù pé lóṣù owó sẹ́ẹ̀rẹ́ ni wàláhì tàláhì kò sí àwọn tí wọ́n bá ní wá gbà ń lọ ẹgbọ́dọ̀ nsẹ́ àpọ̀yé ẹ̀wọ́n ni wọ́n Cairo ń lọ wọ́n ní wọ́n Libya ń lọ wọ́n ní Amẹ́ríkà ń lọ kò sáfà kan tí ò ní di owó tó fi ṣe dáwà àmọ́ kéèyàn máa wá ṣiṣẹ́ ká ní wọ́n san owó oṣù wọn ni wọ́n ní bá ṣe wà yẹn wọ́n ní wọ́n rán wọn sẹ́ni kan rẹ́mi sẹ́ o. torí ìtẹ́lómìn nígbàgbọ́ ni pé tó bá ti dé tó bá ti ń sọ̀rọ̀ tàwíìdì àbí àwọn sponsor ni. bẹ́ẹ̀ni àwọn tí wọ́n ń ṣèrànlọ́wọ́ owó oṣù fún wà nínú àwọn tán jáde Libya ìjọba Libya àwọn tí wọ́n ń ṣèrànlọ́wọ́ oṣù fún ìrànlọ́wọ́ owó oṣù fún wà ní Cairo àwọn tí wọ́n ń ṣèrànlọ́wọ́ oṣù fún ìrànlọ́wọ́ owó oṣù fún wà ní Saudi. ó dá pé Saudi nìkan ni. bọ̀tọ́lọ́wọ́ kádàrá kẹ́mi ò rí gbà èmi náà lọ nígbà mo sì dán wọn ní àwọn tó wá ní dókítà lọ́wọ́ ni wọ́n máa ń fún èmi ò sì ní dókítà lọ́wọ́ wọn padà wá lé eléyìí wọn fi ìkúnlọ́wọ́ lásán ni màá wúnà ní pétò ẹ máa jíṣẹ́ ọlọ́run àwọn yunifásitì sí ẹ máa lè ṣe dáwà fáwọn èèyàn ìkúnlọ́wọ́ tẹ́nìkan bá ní láìfi ni ẹ̀yin tẹ̀ ń gbà tí wọ́n ń fún ẹ máa gbà ó kò sí láìfi bẹ́ẹ̀ o nítorí pé ìjọba kan fáwọn náà lówó níbí náà táwọn náà bá ń ṣe mọ̀lúdì àwọn sínítọ̀ wa wọ́n fún wọn lówó ìjọba méjì ẹnìkan gbowó lọ́wọ́ ìjọba yìí ẹnìkan gbowó lọ́wọ́ ìjọba yìí eléyìí wọ́n ń pé kí ló tó gbowó lọ́wọ́ ìjọba tẹ́lẹ̀ ṣe rí pé ọ̀rọ̀ yẹn asadi lọ kò sí sincerity mẹ́wàá gbogbo ọ̀nà lọ́wọ́ tí n bá rí ìbá jẹ́ dakhiliya ìbàjẹ́ kharijiyya kéèyàn bẹ̀rẹ̀ ọlọ́run lérí but alhamdulillah ọlọ́run bá aláwọ̀ fọ́ka mu'assasa wa yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn labroad wọ́n kọ́ àwọn mọ́sálásí more than 70 bọ́ọ̀hù more than 170 tó jẹ́ àwọn bọ́ọ̀hù láwọn Kwara State ilẹ̀ Haúsá káàkiri lẹ́kọ̀ọ́ mbínà tó jẹ́ pé ẹ máa rí Al-Hidayah Islam Foundation Al-Hidayah Islam Foundation àwọn ọmọ ìyá lamẹ́ríkà ní Dublin alhamdulillah wọ́n ṣe bọ́ọ̀hù tí kálukú tí bàbá ìbá ti kún sí wọ́n kà pé tó bàbá wọn sí charity fún alhamdulillah wọ́n dẹ̀ fún
organization náà ní Mawasala àti Ishraf òun náà ní wọ́n lẹ́ńpẹ̀ supervision àbí supervision àbítọ̀ àwọn tí wọ́n lọ́jọ́ tó máa bọ̀ ní wọ́n ṣe runnings alhamdulillah anytime tí kálukú bá sì fẹ́ wo project yẹ anytime ló lè pe àwọn tó wà ní ẹ̀ wọ́n wà lamẹ́ríkà bọ́ọ̀ màmá mi tẹ́ bá mi gbé ní 7 years ago mo fẹ́ rí wọ́n á dẹ̀ lọ bẹ̀ wọ́n dákọ̀ déètì ìjọ yẹn wọ́n á ṣe fídíò rẹ̀ oyè ń ṣiṣẹ́ o abá ṣe ń ṣe náà là ń tábà rẹ̀ àti gbìyànjú láti máa mójútó. Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wa sa kó gbà lẹ́sìn fún wa. Ẹ sọ nípa pẹ̀tọ̀ iṣẹ́ ìṣòwò ẹ̀yin náà ń ṣe ẹ ní block industry àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó dẹ̀ jẹ́ pé àwọn náà tó wọ́n fẹ́ máa wá jíjẹ mímu kí ni advice fún wọn ní ṣókí? Gbogbo àtọ́ jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn alákọ̀ọ́kọ́ ọ̀nà pé Nàìjíríà yìí ìlú kan ní gbogbo àná understand èèyàn gbọ́dọ̀ dúró lójú kan ẹni tí ń kẹ́kọ̀ọ́ amáyé tí wọ́n lè ṣe fún tíṣà àfọ̀n tá a fi ṣe amáyé tí wọ́n lè san fún tí wọ́n bá san 150,000 fún yàn ní pé nǹkan máa ń kéwò tó sì níyàwó àtọmọ tí wọ́n bá rọra wọ́n ní problem kátó àgbẹ̀ ẹni tí ń gba 50 ẹni tí ń gba 60 ẹni tó rí pé kíní yẹn ti wọ́n ìmọ̀ràn náà ni pé business kò sí ìgbà téèyàn bá kú nílé kó tó ṣe kò sí ìgbà téèyàn bá travel kó tó ṣe kálukú owó tó bá lè ṣe láti fi kún ìgbìyànjú dáwà tí à ń ṣe àti kọ́mọlẹ́kọ̀ọ́ tí ó máa ran ara wọn lọ́wọ́ tí òfin ní jẹ́ pé ọyẹ àfa àtìyàwó àfa àti àwọn ọmọ àfa wọ́n padà wá di pé nǹkan dàrú máa lọ́wọ́ torí òsì ọlọ́run mọ́kọ́ sàṣọ wa ń bẹ̀ lọ́ba ti wọnú ilé kan ló bá nǹkan jẹ́ Allahu a'lam. tó ní ṣókí náà kí ni ìmọ̀ràn yín fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn àtàwọn olùmẹ̀sìn torí tẹ́ bá wo àwùjọ wa púpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ pọ̀ púpọ̀ wọ́n tọ̀ bẹ́ẹ̀ sì jáfa wa ẹ̀yin rí jù wá lọ àmọ́ tọ́ Ọlọ́run ọba kó dákun kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ gbà wá ní ìyànjú àtàwọn tí wọ́n jẹ́ olùmẹ̀sìn náà. alhamdulillahi rabbil alamin alákọ̀ọ́kọ́ usi nafsi wa iyyakum bi taqwallahi azza wa jalla wal ikhlas èmi náà ń bára mi sọ̀rọ̀ àti gbogbo àwa tí a ń gbìyànjú yà jẹ́ talabatul ilm wọ́n ìpèrú àwa ilé àfa talabatul ilm ni wọ́n máa ń pè wá àwọn àfa wa wà tí gbogbo àná ta mọ̀ pé a máa ń darí ọ̀rọ̀ sọ́dọ̀ wọn alákọ̀ọ́kọ́ ni kálukú wa ká lè bẹ̀rù Ọlọ́run gbogbo ẹni tó bá ti bẹ̀rù Ọlọ́run bá yọ̀ọ̀rọ̀ àbáyọ lẹ́yìn náà ká ló lè ní ìkíláàsì lérí dáwà tá ń ṣe kíní dáwà tá ń ṣe ọmọ ìyá mi kò sí nǹkan kan tá a nídìí nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí tọ́lọ́run ti fi sínú alukur'an tọ́lọ́run ti fi sínú hadith ìtàwọn sàhábà yìí ti ṣe síwájú wa kò sí tuntun mọ́ ọ̀yẹ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀yẹ́ ẹ̀sìn tí wọ́n ṣe lánàá náà láàmà ṣe lé kẹ́nìkọ̀ kan wa ká lè bẹ̀rù Ọlọ́run bá Allah gbogbo àtà jẹ́ talabatul ilm ká máa wá mà nítorí Ọlọ́run ká máa wá nítorí ṣúhúrọ̀ wọ́n fẹ́ kí wọ́n mọ̀ mí tó bá wá nítorí pé wọ́n mọ̀ ọ́ mọ̀ ṣiṣẹ́ torí táwọn èèyàn fẹ́ gbọ́ nílò ọmọ sọ ò ní sọ tọ́lọ̀ sọmọ tó bá fẹ́ káwọn èèyàn kan fún ọ lówó lòó ṣe dáwà ó rówó àmọ́ táwọn èèyàn fẹ́ lọ́ọ́ mọ̀ sọ ò ní sọ tọ́lọ̀ mọ́ tó bá fẹ́ káwọn èèyàn kan máa yìn ọ́ àwọn yóò máa yìn ọ́ o nítorí yóò máa dùn mọ́ wọn ni ọ́ máa sọ ò ní sọ tọ́lọ̀ wọn bá aláàmọ́ torí pé ọmọ anábì Ádámù ó ti ẹ̀dá ni wọ́n àti gbọ́dọ̀ torí wọn ṣiṣẹ́ torí Ọlọ́run láti ṣiṣẹ́ ala lillahi dinul khalis wọ́n tá ń kéwú kákin torí Ọlọ́run ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ wọ́n ní ọkà Kùránì lọ bọ́ wá ká dé àárín kan ògbé wá gbé ọwá sùn lọ ṣọ́tò tọ́ àwọn níka lójú oorun wọ́n wá gbé ìwé kan wá bá lójú oorun náà pé àkíyèsí látọ̀dọ̀ Ọlọ́run wọ́n gbé ìwé kan wá bá ọwọ́ nílé aráàfin kọ̀ọ̀kan nínú sura tí ń kà wọ́n kọ ládàá mẹ́wàá sórí aráàfin kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí àdìsí tó wà lérí nígbà wá dáa nìkan kọ̀ wá rí owó òrùfù yẹn wọn ọkọ̀ kankan sórí ẹ̀ nígbà tó yá wọ́n tún bẹ̀rẹ̀ sí kọ́ntínú ọwọ́ sọ fáwọn tọ̀hún pé kí ló dé tí ò sí ládàá lérí àwọn òrùfù eléyìí àwọn àyà àbí mélòó tí mo kà yé wọ́n ní ìgbà tó ń ká bọ̀ tẹ́lẹ̀ wọ́n ká pẹ̀lú ìkíláàsì nítorí tọ́lọ́run ló ṣe ń kà àwọn gbọ́ tẹ́nìkan tí kọjá lọ bá gbóhùn rẹ̀ sókè kan bá fi lè gbọ́ kẹ́ni ò lè gbọ́ tí tó ń ká lọ bá bẹ̀rẹ̀ sí dùn àárín ibi tó ti dùn tó ti ka Kùránì nítorí ẹ̀dá yẹn torí ẹ̀ ni wọn fi ládàá kankan síbẹ̀. Allahu akbar ìkíláàsì ṣe pàtàkì. ọmọ ìyá mi ẹni tí ó bá ti ní kíláàsì lè ṣiṣẹ́ kọ́mọ̀ wulẹ̀ ṣiṣẹ́ òfò ni kọ́lọ́mọdé ó ṣe wá èèyàn ò sì ní máa sọ pé òun ní kíláàsì fúnra rẹ̀ àwọn èèyàn ni wọ́n máa rí Allahu akbar ìwọ lọ́wọ́ torí ìwọ mọ rẹ̀ ìwọ mọ rẹ̀ ju everybody lọ anything tó bá fẹ́ ṣe tó bá yẹ tọ́ lọ́wọ́ ọba bẹ́ẹ̀ lọ́wọ́ ọba torí pé ọkàn máa ń yẹ
wọ́n lọ bẹ̀ lọ́wọ́ bá pé Ọlọ́run bá mọ́sà fún mi ní ìkíláàsì lérí tí ń ṣe kí ni ń ṣe yìí kó lè bá ní tẹ̀wọ́gbà gbogbo àwọn àlùfáà tó jẹ́ àwọn àfẹ́sìn tó jẹ́ àwọn àfáà gbàgbà tó jẹ́ àfọ́nsúnà ìmọ̀ràn tá a fún wọn náà ni pé kí ọmọ bẹ̀ lọ kọ́lọ̀ mọ́ jí ọkọ̀ tí wọ́n wọ̀ dànù tọ́lá àwọn kan bẹ tí wọ́n fẹ́ yọ táyà ẹlẹ́sẹ̀ mọ́tò báyìí gbogbo ọkọ̀ tá a bá súná kọ̀ọ̀kan wà wọ́n fẹ́ yọ táyà wọ́n fẹ́ já bírèkì àwa béèrè pé sáwọn ọlẹ́bọ ni sáwọn oníbíríà ni àwọn onírọ̀ wọn láwọn nínú gba ẹgbẹ́ yín náà ni o àwọn ni wọ́n fẹ́ dọkọ̀ nù àní kí ló dé tí ẹ fẹ́ yọ táyà wọ́n ní ẹ̀yin ò rí pé ara mọ́tò yẹn pé ọ̀dà kan ó ti ṣe kíni ó ti kún irọ́ ẹ̀ rí pé ọ̀dà kan ti bó ẹ̀yin sọ́wọ́ adá ká máa gbé mọ́tò yẹn rìn àwọn ẹ̀ka jẹ́ súnà wò láwọn ṣe tí ọ̀dà kan kàn bó lára mọ́tò wa táwọn ní ká máa mọ́lẹ̀ jẹ́ irọ́ wà wọ́n mọ́lẹ̀ jẹ́ ọ̀yọ̀ táyà ni ọ́ wọ́n ti yọ táyà ọ̀pọ̀lọpọ̀ táwọn yẹn ti sinmi àmọ́ ẹni bá dúró déédéé wọ́n bá fẹ́ fa táyà yẹn yọ táyà yẹn ó sì gùn wọn mọ́lẹ̀ èyí má láwọn fẹ́ fa bírèkì ó ti yé mọ́tò náà padà wọ́n wọn dànù gbogbo ẹni tó bá fẹ́ pe àfa ẹ̀sìn kan sákèsí kọ́kọ́ wo wípé àníyàwó lòun fẹ́ fi pè é kọ́dẹ̀ sàdúrà fáfá yẹ kó tó lọ lè bá bí kọ́ lọ́run kọ́ darí ọkàn rẹ̀ kásì máa máa kájú kásì máa máa rorò burúkú kásì máa máa jòkólẹ̀ ká pé lágbájá tó sọ tó gbà lérò ni tí ò dá wa lójú òdòdó èrò lásán ànábì ní ya isa ash-shaytan an ya'budahu wa hiya as-salihun fi jasrat al-arab fi riwaya ṣètọ́nù lágbára láti sọ yín dẹlẹ́bọ walakin bitahrish bainahum àmọ́ yín tí ọ fẹ́ ṣe tẹ́ẹ̀fì ní rí tàwídì pèpè síbẹ̀ mọ́ tẹ́ẹ̀fì ní rí súnà pèpè síbẹ̀ mọ́ ó ní pé yọ́ dájálẹ̀ láàrin yín ìjábá ti dé láàrin mi àti ẹ̀sìn ṣé èmi àti á ṣe mọ́ bá a ṣe wá ṣe mọ́ yẹn yọ́ wà ran àwọn jàmọ́ àwọn náà ò ní ṣe mọ́ yọ́ ran àwọn tùláàbù àwọn náà ò ní ṣe mọ́ yọ́ ran àwọn àna yọ́ ran àwọn àna àbúrò tiẹ̀ oníkọ́ wá sí tiẹ̀ ọkọ rẹ̀ ní kò ní ṣe ọ̀kan náà ẹ̀yin méjèèjì ẹ padà túká tó bá ṣe tàbúrò rẹ̀ tó bá ṣe tẹ̀gbọ́n rẹ̀ yóò pinlẹ̀ ọkọ tó bá ṣe tọkọ rẹ̀ àwọn ẹbí ọkọ yìí sí àwa rí pé àwọn méjèèjì náà onísùnà nù ẹ jẹ́ àṣẹ sùúrù ká sì gbà pé kò sẹ́ni tí ò lè ṣe mistake yẹ́sùn máa yẹ tá a bá ti ń fáwọn èèyàn àtàwọn àdìpọ̀ gbé yẹn lọ́gbọ́dọ̀ pé a máa ṣe mistake ká gbà pé kò sẹ́ni tí ò lè ṣe mistake tá a bá sì fẹ́ pè yàn sí àkíyèsí ká lo àwọn tó ṣe kíni àwọn tó dá wa qula lahu qawlan layyinan àyà Kùránì lélẹ̀ ṣé òwò ní mọ́ni àjòmí yàtọ̀ sí Kùránì èyí Ọlọ́run bá ní ẹ bá a sọ̀rọ̀ Haruna àti Musa ẹ lẹ ọ̀rọ̀ fún o sórí àgbà ni o ipò tó wà náà lọ́jọ́ Ọlọ́run sọ bẹ́ẹ̀ tẹ́fẹ́ tí wọ́n wà nípò ńlá ẹ lẹ ọ̀rọ̀ fún wọn láti bá wọn sọ̀rọ̀ ẹ lo ẹ̀kọ́ ẹ lo àníyàn tó dáa ẹ ṣàdúrà fún wọn lórúkẹ tó lọ nígbà míì gan-an wọ́n ṣe wà ní ṣe mistake òun ni ó rò pé mistake ni wọ́n ṣe létà ní ọ̀pọ̀lọpọ̀ sọ pé òun sọ́rí ó sì ti bá nǹkan nǹkan sì ti bàjẹ́ nǹkan ti bàjẹ́ lọ gbogbo ohun tó ti sọ sí inú yàrá rẹ̀ ó ti dégbè yàrá especially lásìkò media èyí láti wà very very careful lẹ́yìn gbogbo tó wà fẹ́ sọ́jà lẹ́nu kó o tó lè sọ kankan rò ó pé lẹ́yìn ìgbà tó bá kú tán nǹkan yẹn ni yóò máa bí ládá sínú fáìlì rẹ̀ àbí kó máa bí ẹ̀ṣẹ̀ sínú fáìlì rẹ̀ látara báyìí a lè láṣeyọrí gbogbo àwọn talabatul ilm ẹ̀dí ká sàpẹ́lẹ̀ àwọn àfàgbà àwọn tá a jẹ́ àwọn àfàgbà náà kádàgùn tó tọ́ lọ́wọ́ ọba gbogbo àwọn àfàgbà ilé mi máa ń fẹ́ra mi sáàrin wọn gbogbo àwọn àfàgbà wa ká bá ṣàdúrà fún wọn kádẹ́gbà wọn mọ̀nà pé kádàkùn à ń tẹ̀lé wọn nítorí al-kitabu wa sunnah ṣé wọ́n ti yẹ kó ń bẹ̀ ayẹ̀ o torí àwọn kí a fẹ́ tẹ̀lé ànábì la fẹ́ tẹ̀lé àwa fẹ́ gba ọ̀dọ̀ títí wọn táwọn bá ti wá yẹ̀ àwọn ò ní bá wọn lọ tí wọ́n bá ti lódodo pé àdodo wọ́n pè mí sí ìtọ́ dáadáa ni pé kò tètè kọ̀rẹ́tẹ̀ bọ́ọ̀ bá kọ̀rẹ́tẹ̀ oye àwọn ọmọ kí wọ́n máa kọ̀rẹ́tẹ̀ àwọn tí ò tó wọ́n máa kọ̀rẹ́tẹ̀ torí pé òye lè ga kọ́ wá ga lírí Kùránì àtàdí sí ẹ̀hẹ̀ tí wọ́n tẹ́lá kíyèsí ẹsẹ̀ màláìkà náà ẹsẹ̀ máàlì kìí ṣe ọ̀rọ̀ àyàn bóyá kìí ṣe mistake ní kéèyàn ṣe mistake mistake ní kéèyàn má gba correction lérí mistake àwọn táwọn sì pàkíyèsí mistake náà ká pé pẹ̀lú hekima ud'u ila sabili rabbika bil hekima ọ̀rọ̀ lọ́wọ́ ó ní ẹ pẹ̀pẹ̀ pẹ̀lú làákàyè hekima ọgbọ́n òye ọtún wa ní wọlé mọ́ ìsọtì asana tẹ́lẹ̀ mọ̀ pé dáwà lágbà ẹ̀sìn wa ṣètò dá wajadilu billati hiya ahsan
ẹ bá ṣe wá fa nǹkan mọ́ra yín lọ́wọ́ ẹ jiyàn yín lọ́nà tí ẹni túká lọ́nà tó gbà dáa ọ̀fẹ́ pé ìsákèsí ọpọ́nlé yóò gbọ́. ẹ̀pẹ́ kí wọ́n bu lórúkọ. ọ̀fẹ́ pé ìsákèsí ọmọlúwàbí ẹ̀jẹ̀ kò ní gbọ́ bí wọ́n ṣe pè wọ́n náà kọ́ yẹn. bẹ́ẹ̀ni. akébẹ̀ wọ́n pè wọ́n náà wọ́n náà ní dáhùn. ẹ̀fà mọ́ṣálà fọdún méje oye mọ́ṣálà fọdún méje mọ́ṣálà káwọn fún àyẹ̀mọ́ àǹjà ìjà nìyẹn ibi tó sì ń lọ ni pé ìkan nínú àwọn ọjọ́ ń fa mọ́ṣálà yìí tó wà ilé dákẹ́ ẹ̀ẹ́dẹ̀ pé kejì òní lọ́bi jàǹdà yìí àwa béèrè pé ẹni tó lọ́bi jàǹdà yìí aléwà mọ́mìn oníwà mọ́mìn haqqa lakin indahu akhta ó láwọn mistake ti ń ṣe tẹ̀kí ni ṣe ìṣẹ̀rí àníkà máa ṣe súnà táyọ̀ gan ti ń bọ́lẹ̀ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀ tán ní kọ́lá kèfèrí yẹn gbọ́dọ̀ àṣejù lórí kèfèrí ó gbọ́dọ̀ ṣàṣì lórí ọmọbídà ó gbọ́dọ̀ ṣe àṣejù lórí ẹlẹ́gbẹ́ dípò tó wàá ṣàṣì lórí onísúnà ẹgbẹ́ rẹ̀ gbogbo nǹkan ó ti ní báwọn afá sí bí àwọn afá tó sí ká gbìyànjú ká bẹ̀ lọ́wọ́ balẹ̀ ara wa torí ìṣètọ́rùn rìn inú ẹ̀jẹ̀ kálukú kẹ́nìkan mọ̀ pé nítorí ṣe yìí kò sí ẹnìkan tí ó pè wọ́n sákèsí rí àkèsí wa o wọ́n dá mọ̀tọ́ pé èèyàn ni wá kọ́lọ́mù bá alákọ̀ọ́mọ́sà tó wọ́n ṣe jù báyìí. àmín. tó ẹ ti bùn àwọn àfáà àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ní ìmọ̀ràn àwọn tó jẹ́ gbogbo ọmọ Nàìjíríà náà tí wọ́n ń wò wá ẹ dákun ẹ bá fún wa nímọ̀ràn torí ẹlòmíì ń gbọ́ pé nǹkan báyìí ò dáa nǹkan báyìí ò dáa wọ́n dẹ̀ ń gbọ́ kẹ́lẹ́ ẹlòmíì ò tún rẹ́rìí pé mo mẹ̀rí ẹ̀ náà but mo mẹ̀rí ẹ̀ but ṣé wọ́n ni wàá sọ fún mi ni pé kò dáa tó ọlọ́mọba aláàkọ́mọ́sá wọn tí ń ṣẹlẹ̀ ni pé mọ́tàlá ajal nígbà wọn ni kálukú dákẹ́ ọ̀yẹ́ kéèyàn gbé síwájú báyìí ikú ta wá wí yá ti bákítà ní máa ń dé lógìkì ni kọ́lọ́mọ́sá jẹ́ mi ẹni kọ̀ọ̀kan wá ogun téèyàn bá ti mọ̀gbà tí ó kú ọ̀dà kọ́ máa pẹ̀rẹ̀ sákèsì téèyàn bá mọ̀ dájú pé ògìgì ni kú ọ̀dà kéèyàn máa parẹ́ sẹ́yìn tí máa ti di pé ó wọnú ẹ̀ṣẹ̀ àbí wọnú ayé gbogbo àtàjẹ́ mùsùlùmí òdodo alákọ̀ọ́kọ́ òun náà ni pé ká gbìyànjú ká ṣe sìláàmù tá nàbí mu wa ká sì máa kéwú lọ́dọ̀ àwọn àfa sunna tá a bá sì kéwú yẹn ká máa ké oyè pẹ̀lú ikhlas nípa afẹ́fẹ́ sànfàní kó má jẹ́ pé kankan lòun wá lọ́dọ̀ àfa yẹn lòun fi náà lè kéwú ǹjẹ́ tí a bá sì rí nǹkan yẹn yọ dọ̀ta àwọn kan bẹ tí wọ́n wá àwọn àfa sunna káàkiri ibi wọ́n bá ti wà yóò ní òun ní fáǹsì yìí mọ̀ pé òun ṣe fáǹsì yóò ní òun ní fáǹsì yìí òun wà ní fáǹsì àwọn àgbábọ́ọ̀lù náà. àìsí pàṣọ olórin fújì náà. Sheikhana ọlọ́run bá ṣe dáadáa púpọ̀ fún yín ẹbí àtàrà yín ọlọ́run bá ṣe àlékún dáadáa àláfíà ìfọ̀kànbalẹ̀ ara tó péye ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó bá fi ṣe ìkẹ́ fún yín ló bá dọjọ́ gbé ní al-qiyamah abẹ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó kàwá kún náà tí ó bá ànábì wọlé ọlá tí ó bá ànábì wọ ilé ọlá tó ibi tí a mọ̀ bá tí a fi àdàgbà ètò náà rọ̀ sí gbogbo àwọn tí a jọ ṣètò náà abẹ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kó bá ṣe dáadáa fún wọn láyé ń bì àti ní ọ̀la gbé ní al-qiyamah èmi àti sheikh wa an sọ pé subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullah. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.